ayé mi ń gbé. that my life dwells in. Olúwa, Lord, sàmì ti kúrò lórí ilẹ̀ àbọ̀dò uproot me from the land of bondage tí ayé mi ń gbé. that my life dwells in. Apá kẹjọ la wà yìí. Part 8. Mo sọ fún wa wípé irú èso tí ayé rẹ bá ń so, I told us that the type of fruit that your life is sowing ó ní í ṣe pọ̀ pẹ̀lú irú ilẹ̀ tí ayé ẹ ń gbé. has to deal with the type of land your life is dwelling in, Irú ọjà tó o bá ń tà the type of market you are selling, àti irú èrè tó o bá ń jẹ. and the type of profits that you are seeing Ó ní í ṣe pọ̀ pẹ̀lú orí ilẹ̀ tó gbé ọjà yẹn sí. has to do with the type of land you place your market and sales upon. Ibi téèyàn bá gbé máa ń ní í ṣe pọ̀ pẹ̀lú irú ọ̀rẹ́ téèyàn máa ní. Wheresoever land that you place your life with have to do with the friends that you dwell with. Ibi téèyàn bá ń gbé The surrounding you live, ló máa ní í ṣe pọ̀ pẹ̀lú irú ọ̀rẹ́ tó máa ní. you have to do with type of friends that you keep. O ò lè máa gbé ní ibi òṣì kó o lọ ní ọ̀rẹ́ ọrọ̀. You Kò ní cannot, ṣeé ṣe nígbà you mẹ́rin. cannot live in the environs of poverty and have friends of wealth. Sórí àwọn ọ̀rẹ́ tó o ní yẹn, See those type of friends you have, àwọn ọ̀rẹ́ ibi tó ń gbé ni. the type of friend that has to do with the same environs you Tó o live. bá ti kúrò níbẹ̀ yẹn, If you leave that tó environ o bọ́ sí dúró Banana Island, and you get to a place like Banana tó o bọ́ Land, sí àwọn lẹ́kì gidi or ní you ogun go tí to àwọn lẹ́kì places olómi like o. Lekki, Ìdẹ̀ ń ṣàwọn lẹ́kì inú gbó o. and not Lekki in Torí lẹ́kì ní forest, lẹ́fù gan. because Lekki has levels. Tàbí tó tiẹ̀ wà nítòsí wa bí irú Màgódò. Or you are Tàbí near tó wà ní Àbújá. place Magodo or Abuja, Tàbí tó wà ní òkè òkun. or you are in abroad. Wà á rí pé irú àwọn ọ̀rẹ́ yẹn náà ló tún máa ní. You see that those type of friends you have to do with Irú your àwọn environment. ọ̀rẹ́ tó ń bá ní ni ó máa sọ orí èso tó máa jáde nínú The ayé. type of friends you keep would tell the type of fruit that your life will exude. Bó o bá ní ọ̀rẹ́ oníjà, ẹ̀mí ìjà díẹ̀díẹ̀ máa wà nínú ayé tirẹ̀ You náà. have a type of a friend that fights, you have the spirit of fighting. Tó o bá rí ọ̀rẹ́ oníbínú, ìwọ náà lẹ́mìí ìbínú. If you have a short-tempered friend, you also be Tó o bá ní short-tempered. ọ̀rẹ́ ẹlẹ́jọ́, ìwọ náà ẹ̀mí ẹjọ́ yóò tó bà ní ẹ̀bí àdàbà. If you have a friend of talkativeness, you will soon have that spirit. Bó o bá ní ọ̀rẹ́ onírọ́, If ìwọ you náà have a lẹ́mìí irọ́. lying friend, you will also have the spirit of Tó lying. o bá ní ọ̀rẹ́ tí kì í gbàdúrà tó bá yá, ẹ̀mí àdúrà máa jáde nínú ayé ẹ̀ díẹ̀díẹ̀. If you have a prayerless friend, soon and after, the spirit of prayer will. Tó o bá lẹ́mìí ọ̀rẹ́ onílara tó bá yàwó náà nílara. If you have an envious friend, you also have that spirit. Ohun tí mò ń sọ ni pé ayé rẹ̀ ń so irú ilẹ̀ tó wà. Your life is exuding the type of land that your life dwells in. Ìdí ẹ̀ ló fi gbúdọ̀ gbàdúrà kí Ọlọ́run kó fà ẹ́ tu kúrò lórí ilẹ̀ àbòdì tí ayé rẹ̀ ń gbé. This is the reason why you must pray a lot and very hard that the Lord should uproot you from the land of bondage. Bó o bá máa ní ọ̀rẹ́ tuntun wà á bọ́ sàdúgbò tuntun. If you will have a new friend, you must change your environment. Tó o bá ti bọ́ sàdúgbò tuntun, ọ̀rẹ́ àtijọ́ yẹn náà ló máa ní títí láéláé. Don't change that old environment, you will still have that same old friend forever. Ìdí ẹ̀ ló jẹ́ pé àwa tá a pẹ́ àdúgbò tá a ti wà tipẹ́tipẹ́ bóyá láti kékeré. This is the reason why those of us that have stayed long in some environment and surroundings, Tó o bá múra mentality yẹn náà ló máa wà lórí rẹ̀. if you are not careful and you are not prayerful enough, you will have that same old mentality. Ẹnìkan sọ yín pé Someone once said, nígbà tí Ọlọ́run ṣàánú fóun tó kó lọ sí àdúgbò tó dáa dásìmì tí tọ́tí níbi àbí tọ́lẹ́tì mẹ́ta mẹ́rin. that when the Lord had mercy upon him and he moved to a new environment where they had 3 to 4 toilets, Ẹ̀mí tọ́lẹ́tì kan The spirit of ènìyàn one 50 toilet nínú ilé and- kò tí kúrò lára. and 50 people in a house has not left him yet. Ó dẹ̀ jáde kúrò nínú 4-bedroom flat. He left 4-bedroom flat. Ó dẹ̀ ń lọ ọ̀sàlẹ̀ bí ìgbà tó fẹ́ lọ tò fún tọ́lẹ́tì tí He wọ́n went níbi tó wà downstairs tẹ́lẹ̀. and arranged like queue for toilet. Ó ti bu omi. He has already taken Ó bucket ti of bọ́lẹ̀ lórí bucket. step. He has climbed Ó down ti the ń lọ stairs. bí ẹ̀kọ́ sọ padà ní. He was ready going and his understanding open. Ibo lòun wá gbómi lọ. How am I taking this Ó bucket ti of mọ water? lára. He's Bí ready kéèyàn to pọn mí it. bí kànga. Somebody should fetch water Ó wá from lọ the dúró well pé ìyá side. alágbájá tètè wẹ̀ tán kí n tó wẹ̀ o. Wait, Yalagbaja, please Kìíní yẹn hurry up. ó ti ń domi ara àtẹ̀jẹ̀ lọ. So I said it turning to blood and water. Gbọ́ mi dáadáa. Hear me very Ìwọ well. tó o bá pẹ́ ládùúgbò kan. You that you have stayed long in an environment Tí ọ̀rẹ́ tẹ́jọ́ wà ń bẹ̀ tó wá kúrò ládùúgbò yẹn. and you and that friend that you left that Tó environment lọ sí àdúgbò míì. and went to another one. Ó ṣeé ṣe kó má máa wá ẹ wá mọ́ bíi tìgbà kan. It might be that he will not be able to visit you. Ṣùgbọ́n àwọn tá a wà ládùúgbò yẹn á máa bínú pé ó ga òkú tiẹ̀ wá wá mi wá mọ́. But you that you are still in the same old environment, you will be angry that it's
no torí more pé wọ́n ti lọ gbin ayé ẹ̀ síbòmíì. because his life has already been So planted in àwọn ọ̀rẹ́ tó wà another ń bẹ̀ yẹn ni ó máa wá. So those friends that are there, he will be seeking Bí ò for them. tiẹ̀ wá àwọn yẹn máa wá. Even though he doesn't seek for them, they will be seeking for him. So ìwọ tó wà níbi ibẹ̀ yẹn má retí pé yóò máa wá tàbí bí yóò máa tàbí bóyá o tún máa rí bó ṣe rí léraléra kò ní rí bẹ́ẹ̀. So you that you are still in the same environment, don't expect him to come to your place. Àwa wo ló ti kókó nílé wa rí tó yẹ pé àwa àtàwọn kan lọ́jọ́ pé wọ́n wá kókó ẹnu àwọn sókè níbi tẹ̀ bá wà. Àjọ ń gbé níbì kan àwọn ará ilé yẹn wá kókó ẹja náwó mi tó wà. Àwa bíi méjì mẹ́ta kókó ń lé tí kí ló dé ó dùn mọ́ wọn. Ẹ jọ ṣé àwọn tó kó yẹn tó kó lọ yẹn ṣé wọ́n máa ń wá bíi ti tẹ́lẹ̀? It's those Ẹ that rí pé left that environment. ó lè jẹ́ ẹ̀kan láàrin ọdún. It might be once in a Ó year. lè jẹ́ ẹ̀kan láàrin ọdún márùn-ún. It might be once Ó in lè jẹ́ 5 pé ẹ̀kan years. máa pàdé títì tàbí nínú mọ́tò. It might just be that you meet in the Wọ́n máa bus. tún máa ṣe ṣì wá ń bẹ̀ yẹn. Are you still there? You Àwọn were ìbẹ̀ yẹn ṣe there. rí sí i. How is that place? Ìdí ni pé ó ti wà níbòmíì. Because that life has been planted elsewhere. Olúwa Lord, fà mí tu kúrò uproot me lórí ilẹ̀ àbọ̀dè tí ayé mi ń gbé. from the land of bondage my life dwells in. Ohun burúkú ni kí ayé èèyàn pẹ́ lójú kan. It's a very bad thing for somebody's life to be Ó máa ń mú stagnant. àbùkù àrífín àtonírúurú wá. It brings disgrace, reproach, and shame, and a lot of things. Ó máa ń mú kí àwọn tó bá tún wá kó bá àyàn bẹ̀ gan kí wọ́n àwọn àrífín because àwọn kan torí oníkálukú ló máa lọ́rẹ̀ẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀ lómi bá ṣẹ̀ dé wọ́n á ti sáré fà mọ́ra pé má bàyà lágbájá ṣe má bàmọ́ lágbájá ṣe àwọn àbùkù tí ó máa ta lé èèyàn A nílẹ̀. lot of shame and reproach and disgrace will come upon that person. Ṣùgbọ́n tí ayé èèyàn bá fàtú kúrò níbẹ̀ But if that person's life is rooted out tó from that wà land, níbi tí Ọlọ́run fẹ́ kó o wà and you are in that place where the Lord wants you to be, oríire tó kọ lẹ́tà sí ó máa wá ẹ wá. the good things that you didn't write letter to will come to you. Ohun tó ṣe èrè tó ṣe làálàá fún ó máa wá ọ wá. The profit that you didn't work for will come and visit Kó you. o tó pe Jésù àdúrà yẹn á ti tètè gbà. Before you call the name of Jesus, your prayer is already answered. Àwọn ilẹ̀ kan wà tọ́lọ́run fẹ́ ká díù lé lórí láàárọ̀ yìí. There are some type of bad lands that the Lord wants us to Torí deal. o ò mọ irú ilẹ̀ tí ayé ẹ̀ fẹ́ wà. Because you don't know the type of land that your life has been Ìdí ẹ̀ ta fi ń planted. ṣiṣẹ́ lórí onírúurú ilẹ̀ nìyẹn. That is why we are working on top of a Ilẹ̀ lot of dẹ̀dẹ̀ ń land. wò kì í ṣe ó lè fojú jọ ìkan náà ṣùgbọ́n kì í ṣe kan náà. This land we are looking at, it might resemble, but it's not resembling the spirit Àwa ká realm. bá ti gbé lóko rí tàbí tá a ti ṣe ọ̀gbìn yẹn sí bóyá ní kọ́ńpáàdì wa That àbí we kan. have come from a farming family. Ẹ rí pé tí a bá gbin nǹkan lọ́jọ́ kan náà Say that when we plant the same thing the same kò ní day, wù lọ́jọ́ kan náà. it won't grow the same day. Kò ní dàgbà lọ́jọ́ kan náà. It won't grow. It won't Àwọn germinate the èso same day. wọn gan ohun tó máa mú jáde máa yàtọ̀ sí ara wọn. Even the same fruits will differ from each other. Àwọn kan lè tètè kọ́kọ́ jáde ńgbà míì. Some of them will grow Ó early, lè jẹ́ pé àwọn náà ni ó tún wá kú gbìm lójijì. and those same ones that grew early will Kó wá die jẹ́ early. èyí kó wá jẹ́ èyí tó pẹ́ kó tó dìde yẹn òun náà ni ó wá last. And those that germinated late will Ohun grow. tó ń sọ fún wa ni pé ilẹ̀ yẹn ó lè fojú jọra ṣùgbọ́n agbára tó gbé dání ohun ìmísí tó wà nú ẹ̀ ó yàtọ̀ síra wọn. What he's telling us is that the land might resemble in facial appearance, but the power differs. Gbọ́ mi dáadáa, áńgẹ́lì tó tẹ̀lé oníkálukú wá sáyé ó yàtọ̀ síra wọn. The angel that followed each and every one of us is different. Àbí kẹ́yìn áńgẹ́lì rẹ̀ lè lágbára ju àkọ́bí lọ ńgbà míì. The angel of the lastborn might be far more powerful than the firstborn. Ẹ má jà gbàgbé nípa ìtàn Ísáwù àti Jákọ́bù. Not let us forget about the story of Esau and Jacob. Ilẹ̀ mìíràn tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nítorí àkókò. Another land we want to talk about. Ó wà nínú ìwé Genesis orí 13. It's in the book of Genesis chapter Mo 13. fẹ́ kó ṣí Bíbélì rẹ torí pé yóò ràn ẹ́ lọ́wọ́ gan-an. I want you to open your Bible because it will help you a lot. Genesis orí 13. The book of Genesis chapter 13, Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ keje sí ìsàlẹ̀. verse 7 downwards. Bẹ́ẹ̀ ni gbólóhùn asọ̀ sí wà láàrin àwọn darandaran Ábúráhámù àti àwọn darandaran Lọ́ọ̀tì àti àwọn ará Kénáánì àti àwọn ará ènìyàn Pẹ́rísì sì gbé ilẹ̀ náà ní ìgbà náà. And there was a strife between the headmen of Abraham's cattle and the headmen of Lot's cattle, and the Canaanites and the Perizzites dwelt then in the land. Ábúráhámù sì wí fún Lọ́ọ̀tì pé èmi ń bẹ̀ ọ́ má ṣe jẹ́ kí gbólóhùn asọ̀ kí ó wà láàrin tèmi tìrẹ àti láàrin àwọn darandaran mi àti àwọn darandaran rẹ nítorí pé ará ni àwa ń ṣe. And Abraham said unto Lot, let there be no strife, I pray thee, between me and thee, and between my headmen and thy headmen, for we be brethren. Gbogbo ilẹ̀ kọ́ èyí níwájú rẹ èmi ń bẹ̀ ọ́
ya ara rẹ kúrò lọ́dọ̀ mi, bí ìwọ ò bá pọ̀ sí apá òsì, ìjẹ́ èmi ó sì pọ̀ sí ọ̀tún, tàbí bí ìwọ bá pọ̀ sí apá ọ̀tún, ìjẹ́ èmi ó sì pọ̀ sí òsì. Is not the whole land before thee? Separate thyself, I pray thee, from me. If thou wilt take the left hand, then I will go to the right, or if thou depart to the right hand, then I will go to the left. Lórí ilẹ̀ kan náà ni o. Just the same land. Lọ́ọ̀tì sì gbé ojú rẹ̀ sókè, ó sì wo gbogbo agbègbè Jódánì pé ó ní omi níbi gbogbo, kí Olúwa kí ó tó pa Sódómù òun Gòmárà run, bí ọgbà Olúwa, bí ilẹ̀ Íjíbítì, bí ìwọ̀n tí ó bọ̀ wá sí Ṣóárì. And Lot lifted up his eyes and beheld all the plain of Jordan, that it was well watered everywhere, where the Lord destroyed Sodom and Gomorrah, even as the garden of the Lord, like the land of Egypt, as thou comest unto Zoar. Bí wọ́n ti ń bọ̀ wá sí Ṣóárì, nígbà náà ni Lọ́ọ̀tì yan gbogbo agbègbè Jódánì fún ara rẹ̀. Lọ́ọ̀tì sì rìn lọ sí ìlà oòrùn, bẹ́ẹ̀ ni wọ́n ya ara wọn ìkíní kúrò lọ́dọ̀ ìkejì rẹ̀. The Lord chose him all the plain of Jordan, and Lord journeyed east, and they separated themselves the one from the other. Ábúráhámù sì jókòó ní ilẹ̀ Kénáánì, Lọ́ọ̀tì sì jókòó ní ìlú agbègbè nì, ó sì pàgọ́ rẹ̀ títí dé Sódómù. Abraham dwelt in the land of Canaan, and Lot dwelt in the cities of the plain, and pitched his tent towards Sodom. Ṣùgbọ́n àwọn ọkùnrin Sódómù ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. For the men of Sodom were wicked and sinners before the Lord exceedingly. Ẹ wo bí tí a kà yìí. Look at what we just read. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí rìnrìn àjò àyànmọ́, When they started joining this májẹ̀mú Ọlọ́run lórí ayé Ábúráhámù ó ń ran ayé Lọ́ọ̀tì lọ́wọ́. the covenant of God upon Abraham's life was helping Lot. Débi pé wọ́n ní owó, wọ́n ní ọrọ̀, wọ́n ní nǹkan gan. To the extent that they had great wealth. Débi pé ilẹ̀ odidi ìlú kò gbà wọ́n mọ́. That to the extent that a whole city couldn't contain them. Ìjà wá bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ iṣẹ́ Ábúráhámù àtàwọn ọmọ iṣẹ́ It was a Lọ́ọ̀tì. quarrel that went one between Abraham's cattle head and Lọ́ọ̀tì wá fi ọgbọ́n àgbà sí i. but Abraham had the wisdom of the elders. Ábúráhámù wá sọ pé má jẹ́ kíjà wà láàrin wa. Ìwọ lọ sí ìlà oòrùn, kémi wà ní ìwọ̀ oòrùn, tàbí kí wọ́n lọ ìwọ̀ oòrùn, kémi wà ní ìlà oòrùn. And I will go to the western side, or I will go to the western side. Ṣèbó orí ilẹ̀ náà láti ṣe rere. That we are just the same land. We Ilẹ̀ lè níwájú ẹ̀ náà. this is the whole land before Kàkà you. kí Lọ́ọ̀tì gbàdúrà. Instead of Lord to pray, Kó mọ orí ilẹ̀ tó fẹ́ lọ gbin ayé ẹ̀ sí. to spiritually scan the type of land he wants to. Ó kàn gbójú sókè ní. He just lift his Ló bá eyes rí ilẹ̀ Sódómù. and saw the land of Ó ló Sodom. dàbí ọgbà Ọlọ́run. He said that it was like the Kárí garden orí of pé God. omi wà ń There bẹ́ẹ̀. was a lot of water. Torí lára nǹkan tó nílò láyé ìgbà yẹn nìyẹn. Because that is part of the element they needed at that Torí time. iṣẹ́ tó kọ́mọ̀ fún wọn jù nígbà yẹn ni àgbẹ̀ àti dẹrandaran. Because famine and Kò tiẹ̀ sọ fún Ábúráhámù pé sà ẹ kọ́kọ́ mú ti yín ná. he didn't say that, Abraham, please take yours first. Ló yà wò pé Ọlọ́run mú ẹ̀wọ́ ló kókó ní kí n kọ́kọ́ mú kó yà tù bó ṣe bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ yẹn. And he ran towards that side. Ábúráhámù dẹ̀ rọra mú ilẹ̀ Kénáánì tiẹ̀. Abraham gently took the land of Canaan. Pé rìsọ́ọ̀tì máa wá jáde fún ibi tí oníkálukú lọ gbin ayé rẹ̀ sí. Results will come out for each and every one that planted his life. Ibi tó o bọ́ sí òun ni irú ohun tó ń rí. Wherever land you place your life, that is the result you are seeing. Ọwọ́ ọkùnrin tó o bọ́ sí òun ni irú ayé tó ń gbádùn báyìí. The hand of that man that you married yourself to, that type of life you are seeing. O now. lè gbádùn jù báyìí lọ tó o bá bọ́ sí ọwọ́ ọkùnrin ilẹ̀ tó dáa. You can enjoy more than this if you are in the hands of a Tó better o bá man. bọ́ sí ọwọ́ kọ́sítọ́mà tó dáa. If you are in the hands of a better Tó customer. o bá bọ́ sọ́wọ́ ọ̀gá tó dáa. If you are in the hands of a better Tó o bá boss. bọ́ sọ́wọ́ ọ̀rẹ́ tó dáa. If you are in the hands of a better friend. Ayé rẹ lè dáa jù báyìí lọ. Your life can be better than Ṣùgbọ́n this. ibi tó o bọ́ sí òun ló ń sọ orú èso tó ń so fún ayé ẹ̀. But the type of land your life has been planted, that is the type of fruit your life Ẹ is. já wá lọ sí chapter 19 ẹ wá wo tó wá padà ṣẹlẹ̀. Chapter 19. Ẹ má jà gbàgbé pé wọ́n ti sọ bí ilẹ̀ yẹn ṣe rí ilẹ̀ tí Lọ́ọ̀tì lọ mú pé ó dàbí ọgbà Ọlọ́run ó dàbí Íjíbítì ìdí tó fi wé Íjíbítì ni pé Íjíbítì ó dàbí France bí Amẹ́ríkà láyé ìgbà yẹn. Let us not forget that the Bible has already given us a survey about how the land of Sodom and Gomorrah was. That it was like the garden of God, and Egypt was then like the land of France. Ẹ jẹ́ ká lọ sí Genesis chapter 19 verse 23 nítorí àkókò. Verse 19, chapter 19, verse 23. Òòrùn sì là sórí ilẹ̀ nígbà tí Lọ́ọ̀tì wọ ìlú Ṣóárì. Nígbà náà ni Olúwa rọ̀jò
súfúrù òkúta iná àti iná láti ọ̀dọ̀ Olúwa láti ọ̀run wá sí orí Sódómù òun Gòmárà. The sun was risen upon the earth when Lot entered into Zoar, that the Lord rained upon Sodom and upon Gomorrah brimstone and fire from the Lord out of heaven. Ọlọ́run ò dédé rọ̀ wọ́n sọ wípé Sódómù yẹn àti Gòmárà yẹn wọ́n sì ṣe ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. God did not just rain down fire and brimstone upon that city. The Bible tells us earlier on that the Sodom and Gomorrah city were exceedingly wicked and sinful. Ó sì run ìlú wọn nì àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ àti gbogbo àwọn ará ìlú wọn nì àti ohun tí ó bá jáde ní ilẹ̀. And he overthrew those cities and all the plain and all the inhabitants of the cities and that which grew upon the ground. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ̀n iyọ̀. But his wife looked back from behind him and she became a pillar of salt. Ábúráhámù sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ó sì lọ sí ibi tí ó gbé dúró níwájú Olúwa. And Abraham got up early in the morning to the place where he stood before the Lord. Ó sì wo ìhà Sódómù Gòmárà àti ìhà gbogbo ilẹ̀ agbègbè wọn nì. Ó sì wò ó sì kíyèsí èéfín ilẹ̀ náà ń ru sókè bíi èéfín ìléru. And he looked towards Sodom and Gomorrah and toward all the land of the plain, and behold, and lo, the smoke of the country went up as the smoke of the furnace. Ó sì ṣe nígbà tí Ọlọ́run run ìlú agbègbè wọn nì ni Ọlọ́run rántí Ábúráhámù ó sì rán Lọ́ọ̀tì jáde kúrò láàrin ìparun náà nígbà tí ó sì run ìlú wọn nì nínú èyí tí Lọ́ọ̀tì gbé ti jókòó. And it came to pass when God destroyed the cities of the plain that God remembered Abraham and sent Lot out of the midst of the overthrow, when he overthrew the cities in thee which Lot dwelt. Tó bá jẹ́ pé Lọ́ọ̀tì bá ti mọ̀ pé ìlú ìparun lòun lọ yàn lòun lọ gbé ayé òun kalẹ̀ sí lòun lọ gbé gbogbo investment ayé òun kalẹ̀ sí ni kò bá ti máa yan ìlú And yẹn. even that Lot knew that that land he dwelt upon, that he planted his life and his great possession and wealth, he would not have gone there. Ó rí ilẹ̀ yẹn bí ọgbà Ọlọ́run ṣùgbọ́n nínú ẹ̀mí ilẹ̀ ìjóná ni. He saw physically that that land was like the garden of God, but in the spirit world it was the land of burning. Ojú dáradára ní ẹ̀tàn. Physical eyes is deceitful. Ẹwà sì já sí asán. Enchantment is deceitful. Ṣùgbọ́n Bíbélì sọ and pé vain. obìnrin tó bá bẹ̀rù Olúwa ni kí a fi But the ìyìn Bible fún. tells us that the woman that has the fear of God should be praised. Ilẹ̀ yẹn ni mo pè ní ilẹ̀ ìjóná. The land is what we call the land of burning. Àwọn ilẹ̀ kan wà tó jẹ́ kó máa dàbí ilẹ̀ tó lè mú nǹkan gidi jáde ṣùgbọ́n tẹ́ bá ti gbé nǹkan sí kinní yẹn máa jóná. There are some land that looks like as if if you plant this type of fruit and seed, it will grow very well, but it will burn. Àwọn ọkùnrin kan wà tó bá fẹ́ wọn wá jó ayé ẹ̀ níná. There are some men that if you marry them, if you place your life into their Bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin. and so it is. Bẹ́ẹ̀ náà ló wà lọ́rẹ̀ẹ́. And so it is with Bẹ́ẹ̀ náà friends. ló wà láwọn ilé So it iṣẹ́ is káàkiri. with some companies. Níbi tí a kà yé, What we just read, òun ò mọ̀ pé ilẹ̀ ìjóná òun ni ilẹ̀ tó ń kó investment òun lọ. God did not know that that land was the land of burning and ashes that he placed his Gbogbo tó investment. àchífù lọ́wọ́ Ábúráhámù pátápátá. All what he achieved and invested in his Títí life, dé ìyàwó ẹ̀. even to his wife, Gbogbo wọn lọ parun sórí ilẹ̀ yẹn. everything perished and God destroyed on that Òun land. àtọmọ méjì nìkan ni wọ́n bọ́. Only he and his two daughters were saved. Débi pé tẹ bá ka ìtàn ẹ̀ sísàlẹ̀ sí ayé ẹ̀ padà dorí kodò ni. If you look at the story downwards more, you will see that his life was turned Torí upside bí down. àwọn ìlú yẹn, Because those cities, ọkùnrin á máa bá ọkùnrin ṣe, obìnrin á máa bá obìnrin there ṣe. were homosexuals and lesbians there. Débi pé nígbà tí Lọ́ọ̀tì ń wọ ìlú yẹn, Till an extent that when Wọ́n Lot wá was kan stepped ilẹ̀kùn into the Lọ́ọ̀tì city, that wípé- they knocked Lot's door, nígbà tí Olúwa ní káwọn áńgẹ́lì lọ wo ìlú yẹn wò wá. the Lord commanded two destructive angels to go and survey the Pé land. bóyá lóòótọ́ ìwà That tó wù yẹn òótọ́ ni tàbí kì í those ṣòótọ́. evil characters they were exhibiting that land it was true. Bí àwọn áńgẹ́lì yẹn ṣe wọ ìlú yẹn, As those two destructive lords entered those cities, Lọ́ọ̀tì rí wọn. Lord saw them, Ìmọ̀ áńgẹ́lì ni wọ́n o. but he didn't know that they were angels. Torí pé ó fẹ́ràn láti máa ṣe àlejò. But because he had a spirit of entertaining, Ó wá pè wọ́n pé ẹjọ́ ẹ̀yà sọ́dọ̀ mi. he called them in that please come to my side, Ó wá gba àwọn áńgẹ́lì sílé. and he entertained those two Òun ò dẹ̀ mọ̀ angels. áńgẹ́lì lọ́rọ̀ ká àlejò ni wọ́n. He thought that they were mere visitors, not knowing that they were Ó gbé àwọn angels. sílé torí pé ó mọ̀ pé àwọn ìlú yẹn tó bá ti rí irú àwọn àlejò bẹ́ẹ̀ wọ́n máa ń fẹ́ bá wọn ṣe. He entertained them because he knew the characters and behaviors of those city people, that if they see new visitors, they will sleep with them. Kò dẹ̀ mọ̀ ọ̀dẹ̀ mọ̀ pé áńgẹ́lì parun làwọn méjèèjì yẹn. And he didn't know that they were two destructive angels of God. Tọ́jú àwọn áńgẹ́lì yẹn. He took care of Nígbà them. tó dọwọ́ alẹ́, When it was night time, gbogbo ìlú yẹn pátá. every Ẹ jẹ́ kí n inhabitant of ṣàlàyé the gbójú cities, sókè kó lè yẹ. for example, Kí àlejò kan kó wá sílé rẹ̀. just a visitor to come,
kí gbogbo àwọn tó wà ní Kétu alápẹ̀rẹ̀ pátápátá sọ. Every inhabitant of Ketu àtọmọdé city, àtàgbà o what kọ́ wá yà wá sílé ẹ̀ should now come to kọ́ your wá place. kọlẹ̀kùn You should knock the pé door. àlejò tó wáyé ẹ̀yẹn mo jáde. That visitor that came to your place gbogbo wa peacefully pátápátá want to sleep a with fẹ́ bá sùn. him. ẹ rí pé ìwà wèrè ńlá ni. Say that is great pé gbogbo mad wa pátápátá wickedness. la fẹ́ bá àlejò And yẹn bá sùn. every one of Ketu inhabitant wants ohun tó to sleep ṣẹlẹ̀ with láyé ìgbà yẹn ni. That was what he wanted. lọ́ọ̀tì wá ń bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Lord now was now pleading with them, please. pé ókè tó bá yẹ pé ẹ bá fẹ́ ṣe dandan òun ní àwọn ọmọ obìnrin méjì He must. I have 2 daughters. tí wọ́n ìmọ̀ ọkùnrin They are virgins. ẹ ṣe wọ́n bó bá ṣe wù yìí. Do them as you ṣùgbọ́n like. àwọn àlejò méjì yìí But these 2 ẹ má visitors, ṣe wọ́n bẹ́ẹ̀. please don't do wọ́n fi that. nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́ mi níbi tí mo ti ń bọ̀. They didn't. I wọ́n wá wo was lọ́ọ̀tì pé ta lélẹ́yìí. now who is ṣé this? ìwọ fẹ́ jó nídàájọ́ lórí wa ni. We want to be a judge over us. lọ́ba rọ́ọ̀lù lọ́ọ̀tì pé káwọn lè ja ilẹ̀kùn wọlé It's against law so that they can break down the pé door, káwọn lè lọ bá àwọn méjì yẹn sùn. so that they can sleep. ẹ wo bó ṣe pọ̀ tó. See how much áńgẹ́lì yẹn wá diamonds fa lọ́ọ̀tì wọlé. those 2 angels. áńgẹ́lì yẹn wá ti ilẹ̀kùn pa. Now shut the door. ó wá sọ fún lọ́ọ̀tì Now told pé ó mẹ́rin tó gbà sílé o. don't know the visitors. àwọn òun ṣàlejò áńgẹ́lì làwa o. We are angels. olúwa ló rán wa pé ká wá wo bó ṣe ń ṣe ń bí o. It's the Lord that assigned us to come and survey a the dẹ̀ ti land. wá rí báyìí You sí have seen it. gbogbo tẹ bá fẹ́ mú ẹ mú báyìí o. Everything you want to pack. torí kò sí àní àní a máa pa gbogbo wọn rún ni. Because there's no doubt we are going to destroy this títí city. lórí koríko a máa dáná sun gbogbo Even wọn. the grass land, we are going to destroy tẹ́ ẹ bá everything. wá lọ ẹ má wẹ̀yìn o. When you are running, tẹ́ ẹ bá ti don't look wẹ̀yìn back. wàhálà máa ṣẹlẹ̀ o. If you look back, problem. nígbà tí lọ́ọ̀tì ṣàṣe balabalabala nígbà tí ilẹ̀ ti fẹ́ mọ́ When Lot was already doing sluggish, ni áńgẹ́lì yẹn bá mú lọ́ọ̀tì lọ́wọ́. those angels took Lot. ó yá fàyàwó ẹ̀ fàwọn ọmọ ẹ̀ ó yá Take bó ṣe your wife and sílẹ̀kùn your báyìí children. báwo èèyàn ṣe fẹ́ ya wọlé báyìí áńgẹ́lì yẹn fọ́ gbogbo wọn lójú pátápátá. As they opened the door, I wanted to come out. Those people ẹ kọ́kọ́ gba ilé ìkẹ́ lọ máa fi ṣọ̀run àjíjà yín ná. begin to receive ohun tó jẹ́ pé blindness. gbogbo nǹkan tẹ bá ti tójú máa ṣe fòfòfò ẹ kọ́kọ́ gba ìfọ́jú náà kẹ́ kọ́kọ́ mọ ohun tó ń Receive ṣẹlẹ̀. blindness before. láńgẹ́lì yẹn bá lóye ẹ má sáré lọ ẹ má sáré lọ o. Those angels commanded Lot begin to run. ibi tó ti ń sáré lọ As they were running, ìyàwó ẹ̀ wá wò pé kí ni gbogbo kìíní sábà wá fi gbogbo ó dẹ̀ láwọn ọ̀tọ̀ kíkan tí mo sè sílé o ó láwọn jewelries mi kan gbogbo àwọn nǹkan yẹn lẹ́mí yẹn ni ojú ẹ̀wọ̀n yìí kó wo kí ló ń ṣẹlẹ̀ kó má yẹ pé àwọn ẹni méjì yìí wọ́n á dọ́gbọ́n lọ gbẹ̀yìn wọ́n á lọ kó gbogbo góòdù wa wọ́n á sọ pé àwọn kan á ń jẹ́ nínú àwọn wọ́n á lọ jẹ́ ẹ mọ àwọn èrò burúkú tẹ̀sùn máa fi síyàn lọ́kàn nígbà tí èèyàn bá ń lọ bí àṣeyọrí nígbà tí èèyàn bá fẹ́ ṣe àwọn nǹkan kan gidi fọ́lọ́run nígbà tí Ọlọ́run bá fẹ́ gbọ́ àdúrà ènìyàn á bẹ̀ sí máwọn èrò wọn pé ó jẹ́ má para ẹnu àdúrà ó jẹ́ má fi kìíní ilẹ̀ fọ́lọ́run gbogbo èrò yẹn náà ló wẹ́ sọ́kàn ìyàwó Lọ́ọ̀tì kété tó kọjú wẹ̀yìn ó immediately di she ọ̀wọ̀n come iyọ̀ back, she became a pillar of salt. ó sì wà ń bẹ̀ títí di òní olóòdì See there today, ó di ọ̀wọ̀n iyọ̀ became a pillar of salt. ibi tí ayé tiẹ̀ ń parun sí nìyẹn. That is where our own life was Lọ́ọ̀tì finished. ya mọ́ àwọn ọmọ méjì wọn sá lọ Lot took his 2 daughters and began to Ọlọ́run dẹ̀ run. ẹ̀rọ ìlú Sódómù àti Gòmárà yẹn The Lord destroyed the gbogbo cities of Sodom and tó kó Gomorrah. débẹ̀ kò mú kankan jáde All his possessions and wealth were all aṣọ destroyed. ẹ̀ nìkan tó wọ̀ sọ́rùn Only his àti garments táwọn ọmọ ẹ̀ wọ̀ sọ́rùn nìkan and daughter's kẹ́ ẹ garments. bá wá ka ìtàn yẹn lọ sísàlẹ̀ díẹ̀ sí Lọ́ọ̀tì gan ló tún wá báwọn ọmọ ẹ̀ méjèèjì sùn tí wọ́n fi bímọ Lot slept with his 2 daughters. ayé rẹ̀ padà torí kodò ní His life was later turned upside nítorí down. pé ó ti lọ gbin ayé rẹ̀ sí orí ilẹ̀ tí ò yẹ kó gbìn sí. Because he planted his life upon a land where he was not supposed to do so. mo ní kí ló táwọn ọmọ mi fi ń ṣe báyìí Why is my children doing like wo orú this? àdúgbò táwọn ọmọ yẹn wà Look at the type of wo orí environment, ọ̀rẹ́ tí wọ́n bá rìn the type of friends they are òun ló with. máa sọ fún ẹ irú èso tó wá ń jáde lára àwọn ọmọ yẹn. Tell you the type of fruit that So- your children are exhibiting. ilẹ̀ mìíràn tá a máa gbàdúrà ni mo pè ní ilẹ̀ ìjóná. Another type of land we will pray against is the land of burning and ashes. tí bàbá mi bá gbin nǹkan When my father plants, nígbà tó bá máa fi di bí ọ̀sẹ̀ kan tó bá ní kó wá lọ wo ohun tó gbìn yẹn after a week, nígbà mìíràn wà kíní ìyá ti jóná sometimes it will be burnt tàbí kí àwọn apá kan ti jóná nú ẹ̀. or some parts are burnt. so àwọn ibi tó ti jóná yẹn a ò ní roko lọ́bẹ̀ mọ́. So those parts that were burnt we will not plant. tó bá wá jẹ́ pé a bá fẹ́ roko lọ́bẹ̀ a gbọ́dọ̀ lo ohun tá a pè ní ajílẹ̀. But if we want to plant seeds to that level, we'll use fertilizer. pé kó lè mú kí agbára ilẹ̀ yẹn kó lè fi ipá mú agbára ilẹ̀ yẹn bọ́ sójú ìṣe láti fún àwa ní nǹkan tá à ń fẹ́. Strengthen the power of that land. So ẹ that wá we wo can ajílẹ̀ recover. yìí o ó níbi tó lè ṣiṣẹ́ dé o. You see this fertilizer, it tó bá has ti the tó level it stage kan wants. àwọn ohun tẹ́ ẹ pè yẹn a máa pọ́n.
If you reach a certain level, those things you planted will begin to get ready. Ó lè kọ́kọ́ jáde kó jẹ́ kó fresh yó. First of all, you begin to come out with fresh. Ṣùgbọ́n tó bá tó stage kan, agbára ajílẹ̀ yẹn náà yóò máa ṣagbára mi díẹ̀díẹ̀. But if it's reached a level and an extent, that's Ó fẹ́ gbé ayé rẹ kúrò lórí ilẹ̀ ìjóná. You want to uproot your life from the land of burning. Kí ohun gbogbo tó ń dáwọ́lé kó má máa jóná mú ẹ So lọ́wọ́. everything you place your hand upon will not be Pé pẹ̀lú gbogbo ìyà tí mo jẹ lórí ọkọ náà, ó jóná padà náà. On all my suffering of this Pẹ̀lú ìyà lórí ọmọ náà, ó padà jóná my náà. suffering with these children, Pẹ̀lú gbogbo tí mo kó jọ náà, ó padà jóná náà ni. my toiling and labor upon Ó this lè earth. jẹ́ nínú ẹ̀mí ayé rẹ ti ń bẹ lórí ilẹ̀ It ìjóná. might be that in the spirit realm, your life is upon the land of Olúwa ní ká burning. gbàdúrà lórí káyé rẹ kó jáde níbẹ̀. Pray that our life is uprooted. Ilẹ̀ kejì tó Olúwa ní ká gbàdúrà lé lórí. Another land the Lord wants us to pray. Ìwé Sámúẹ́lì kìíní The book of Samuel, orí kejì. 1 Samuel chapter 2. Torí pé tí ìbá bá ṣàlàyé àwọn nǹkan bá tabá kan gbàdúrà, àdúrà lè má yé ẹlòmíì nítorí pé ẹlòmíì ò ka Bíbélì. Because if we should just be praying without reading the word of God, some people are not reading their Bible, they will not understand the prayer points. Ìwé Sámúẹ́lì kìíní orí kejì. Book of 1 Samuel chapter 2, Ẹ jẹ́ ká wò ó láti ẹsẹ̀ keje sí ìkẹjọ. verse 7 to 8. Olúwa sọ di tálákà, ó sì sọ di ọlọ́rọ̀, ó rẹ̀ sílẹ̀, ó sì gbé sókè. The Lord maketh poor and maketh rich, he bringeth low and lifteth up. Gbójú sókè. Sọ pé Olúwa Say, Lord, jọ̀ọ́ please, má sọ mí di tálákà. do not make me poor. Ọlọ́run máa ń sọ̀yàn di tálákà o. God makes people poor. Ibi tá òun la kà ń bẹ̀ yẹn o. This is where we just read. Our Lord so good, our Lord so nice. Ó sọ̀yàn di tálákà. Ó ní ó sọ di tálákà. He said, the Lord maketh poor Ó sọ di ọlọ́rọ̀. and maketh rich. Ìwọ ló máa bẹ Ọlọ́run tó dẹ̀ máa múra sí iṣẹ́ tó ń kọ́ tàbí iṣẹ́ tó ní lọ́wọ́ yẹn kó má bàa di tálákà. You are the one that will prepare your life very well to pray and to. Ó ní ó rẹ ẹnìkan sílẹ̀. He said, he maketh low Ó gbé ẹnìkan and sókè. he lifted one up. Àrà Ọlọ́run nìyẹn o. The wonders of God. Mo mọ̀ pé ó lè jí láàárọ̀ báyìí. You can wake in the morning, Ìwọ kàn ń lówó ń tiẹ̀. you are just wealthy. Ó tiẹ̀ kò sí nǹkan tó fi wúlò fún wa. There's nothing you are Wúlò just fún ìjọ Ọlọ́run. used for the Wúlò church fáwọn house, opó. even the Wúlò fáwọn widow, tálákà. the Ìwọ poor. àtọmọ àti ìyàwó kó ẹnìkan Only you and ẹ̀kọ́ ń your gbé fúláìtì family. káàkiri. You are just Ẹ ń lọ Dubai, ẹ ń lọ Paris, ẹ Dubai, ń lọ Paris Chicago. today, Lẹ́yìn ẹ ń ṣe shopping káàkiri. Ẹ ń ra mọ́tò, ẹ ń kun ní gold, ẹ ń kun yàrá gold, ẹ ń ṣe yín gold, ẹ ń ṣe mú gold, ẹ ń ṣe yín ojú gold. Gbogbo everything ẹ kàn ń ṣe. Wo lọ di tálákà. Á bẹ̀ wo tálákà kan. and you will look at Tó the jẹ́ poor pé nínú person ìwọ̀nba tó ní and in his ló ti sọ pé ẹ gbà mà. Olúwa ìwọ náà gba ilé náà. Olúwa gbogbo náà ẹjẹ́ àjọ pín o. Ìyẹn fún ọ̀pẹ fún iṣẹ́ Olúwa. Opó aláìní Ọlọ́run pé no. Tẹ́lẹ̀ yìí bá ní if this one has, a ṣe jù báyìí lọ. you will do more than that. Ibi tẹ́ ẹ ti já ilé ìlú rẹ̀ ẹ lọ gbélé sílẹ̀. When you bring this one to one, leave Kò ní this dandan one. pé bóyá o lọ ṣiṣẹ́ ilé iṣẹ́ ẹni yẹn. It might not be that you walk in that person's Orí life. ọ̀fẹ́ tó wà nù ayé a máa shift ẹ̀ sórí ayé ẹni yẹn. The grace upon that person's life will be shifted into A kọ̀ rí pé ọ̀nà bí ẹ̀ sí là. just Ọ̀rọ̀ that dìde. your life begins Àwọn máa to ṣe sí àwọn ẹ̀ṣọ́ ní ẹ̀ ilé ní resort ilé yóò ní resort. this one has a result, but this one does not. Ẹ wá wo ẹsẹ̀ kẹjọ o. That in Ó gbé verse 8, tálákà sókè láti inú erùpẹ̀ wá. Ó gbé alágbe sókè láti orí àtàn wá láti jókòó pẹ̀lú àwọn ọmọ aládé láti mú wọn jogún ìtẹ́ ògo nítorí pé ọ̀wọ́n ayé ti Olúwa ni ó sì ti gbé ayé ka orí wọn. They set up the poor out of the doors and lifted up the beggar from the dunghill to set them among princes and to make them inherit the throne of glory. For the pillars of the earth are the Lord's, and he has set the word upon them. Ìyàtọ̀ wà láàrin tálákà àti alágbe. There's a difference between the povertized one and the needy one. Tó The o bá beggar. jẹ́ pé o máa ń tọrọ nǹkan, You are a person tọrọ that ìṣáná, begs tọrọ money, ìjábẹ̀, tọrọ iyọ̀, tọrọ epo, tọrọ ọbẹ̀, tọrọ owó mọ́tò, gbogbo nǹkan ló máa ń tọrọ. everything you beg. Ọṣẹ ìwẹ̀ gan wàá tọrọ lọ́wọ́ ìyá alágbájá. Party soul. Mo dẹ̀ láìkì ọṣẹ yín yẹn o. I like your soul. Bẹ́ẹ̀ ṣe tí ń wẹ̀ mo ti ń gbóòórùn ọṣẹ yẹn. Sensing their- Irú ọṣẹ wo lẹ máa ń lò? What type of soap are you using? Tẹkmọ̀sọ́ ni. Tẹkmọ̀sọ́ á ní ìrírú ọṣẹ rí o. I've not seen this type before. Ẹ jẹ́ kí o náà sáré, ẹ jẹ́ kí no problem. Ẹ máa tẹ bá ti bá mi ṣe tán ẹ bá mi fi sí kìnìún bẹ̀. Kò sí wàhálà. Once you are through with using it, Ẹ mọ̀ pé àwọn tó bá yá nǹkan ìlòkulò lọ́ máa ń lo nǹkan tó bá yá. you have borrowed some things, they will begin to Ìlòkulò use ní them. àpàtà. Wọ́n ti mọ̀ pé àwọn kọ́lá àwọn fowó rà. Wọ́n dẹ̀ ti mọ̀ pé ó ṣeé ṣe kẹ́ni ẹ má yá wọn lọ́jọ́ ìmọ̀.
wọ́n lónìlòkulò ìlò pé bí pé ó lè tán kó tán lajá lámi lọ́ máa ṣe. nígbà tó bá ti jẹ́ pé level yẹn ló wà. You are in that type of level. wàá yá aṣọ, wàá yá gèlè, wàá yá bàtà, wàá yá lipstick, wàá yá tìró, wàá yá yẹríǹgì, wàá yá kínní, wàá yá underwear. Kò sí nǹkan tí ò ń yá. ibùdó kó bá ṣàìsì ẹ̀yìn tẹ̀ ń gbé sókè ni o, kó bá ṣàkàmá náà rí màá fi píìnì mú mókè, so a lè kó gbogbo ẹ̀ sókè, màá fi píìnì mú níbi ọrùn, ẹ bá mi tán kókó lẹ́yìn bẹ́ẹ̀ yẹn, gbogbo nǹkan everything. ibùdó kó jẹ́ underwear náà wàá tán kókó lẹ́gbẹ̀ẹ́, wàá fún ó ti mọ̀ pé wéètì ẹni yẹn ju tiẹ̀ lọ, wàá tán gbogbo nǹkan ló máa yá. tálákà nìyẹn. That means you are a person of poverty. ibi tá a gbé ayé ẹ sí òun ni inú erùpẹ̀. Where your life has been planted is a land of dust. ṣùgbọ́n àwọn alágbe, But the beggars, irú wọn lè máa rí lójú títì yẹn. those are those ones that you see that by àwọn corporate alágbèdè tuntun wà ń sìn. and there are some corporate àwọn kan beggars. tiẹ̀ máa ń ya ṣọ́ọ̀ṣì káàkiri. Some of them please I want to say pastor. I want to see the pastor. ẹlòmíì àdé aṣọ oníwúrú rọ ó lè sọ pé ọmọ wà lọ́sítútù àwa kó gbogbo àwọn oògùn irọ́, oògùn tó ti lò tán ní pé kán wò oògùn yìí àwọn ṣẹ̀ṣẹ̀ lónìí kíní kan wọ́n wá sọ pé ó kù 84,000 táwọn máa ṣe kíní, so iyekíye ẹ̀dẹ̀ mọ̀ pé o lè kì í short àbó lè máa short, bó lè bá já fóònù 200,000 tó tà ní 20,000 ṣó ṣọ́ọ̀tì kò ṣọ́ọ̀tì ìgbà tí ìṣòro ló ní, so wọ́n ti mọ̀ pé bóun bá gba 1,000 ní ṣọ́ọ̀ṣì tó tún lọ ṣọ́ọ̀ṣì bòmí tó tún gba 1,000 tó tún ṣe kiri àṣà máa gba káàkiri. tẹ bá sọ pé kọ́ ní sùúrù gbà mí wọ́n lè fẹ́ dúró, wọ́n ti tún lọ ní ẹ fọ́fọ́fọ́fọ́fọ́ wọ́n máa sáré káàkiri torí pé wọ́n fẹ́ mítọ̀ pé tí bá lè rí ṣọ́ọ̀ṣì bíi 5 tàbí 10 ọmọ 10,000 nìyẹn o. so àwọn kan wà chọ́ọ̀chì lọ́ máa ń bẹ́ẹ̀sì lé lórí. People they are based in church. àwọn kan wà àwọn ibi táwọn olówó máa ń gbà lọ́ máa ń bẹ́ẹ̀sì lé lórí. People they are based in places where wọ́n á múra dáadáa. àwọn kan tiẹ̀ wá kéètù tó yẹ pé wọ́n á gbé mt àbọ̀dá ní wọ́n á lọ bá please I don't want to steal, please can you give me either 200 or 500 so that I can buy a bag of water, I want to be selling it. kẹ bá ilé ní ẹtú rí lọ́la ẹtú rí lọ́tùnà ẹtú rí mọ́ wá wò pé báàgì pure water ń gan dà báyìí ó ti wá bá mi rí ó ti bà nínú ìyá mo tún rí mo wá wò pé mo wá wo abọ́ tó fi inú òun fẹ́ fi gbé kíní ẹ̀ mo wá rí pé báàfù yẹn ti ya mo wá wò pé báwo lè ṣe máa fi nǹkan tó ti ya ta bó ṣe ń bá mi sọ mi ti ẹ̀dá lóhùn mo ní o ti jẹrẹ lákọ̀ọ́kọ́ o lè jẹrẹ lẹ́ẹ̀kejì èkó láwà ìtàdẹ̀ láwà amen. wọ́n pọ̀ onírúurú ọkọ̀ sónírúurú káàkiri. they are much, they are just doing a lot of torí wọ́n ti things fi ayé wọn sí ipò alágbe. because their life has been in a position. ṣe rí àwọn ipò alágbe yẹn ibi tí ayé wọn ń gbé òní orí àkùkọ. You see where their life dwells, it is the land of donkey. ẹ̀mí kan wà nínú àwọn alágbe yẹn o. It is a certain spirit in the kò life. sí bóúnjẹ yẹn ṣe lè ní poison tó wọ́n lè kú. No matter how poisonous that food is, they kò can't sí die. wọ́n lè kú. They can't die. onírúurú oúnjẹ ló ń gbé wá sọ́dọ̀ wọn. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ẹni yẹn á fún báàgì àwọn àpò gàrí yẹn ó tó oúnjẹ síbẹ̀ ṣẹ́ni tó gbé dé ọ̀dọ̀ àwọn alágbe yẹn ẹ wá wò wọ́n bí wọ́n ṣe rush ìjà gidi ẹni tó rọ lẹ́sẹ̀ ó dìde lórí iṣẹ́ mo wò pé miracle ńlá ni eléyìí o ẹni tó jẹ́ pé òrí ló lẹ̀ mójú ó rìnà lẹ́sẹ̀kẹsẹ̀ láì gbàdúrà mo ní kí ló ń ṣẹlẹ̀ níbí ó ti gbàgbéra àwọn tó jẹ́ pé wọ́n ṣọwọ́ wọn báyìí ọwọ́ yẹn nà mo wò pé kí ló ń ṣẹlẹ̀ ṣé miracle oúnjẹ lẹ́ni ìgbé wa lóṣì ló ń ṣe àwọn tó wá torí àwọn bó ṣe pọ̀ tó ní kẹ́tù yẹn ó láwọn ní president ó láwọn tó ń control wọn bẹ̀ ó dẹ̀ níye tó ń sọ níbẹ̀ so àwọn tó ń control yẹn wá sọ ẹ̀tọ́ wọn wá tó lọ àtàgbàlagbà àtọmọdé gbogbo wọn àtọmọ tó ń gbé tó ń fún lọ́mú tó jọ wọn alágbègan òun gbé nọ́ọ̀bà ló ń ṣọ́ọ̀bà mo ní ìwọ ti kọ́ṣẹ́ láti inú oyún wá wọ́n ti rẹ́ni tí tó bá ti ń kọjá ṣáà máa ń wọ́n máa gbà á lọ́wọ́ tó lọ́jọ́ kí ló fà á torí pé ayé wọn ń gbé orí àkìtàn. Because their lives were dwelling upon the land of donkey. a fẹ́ gbàdúrà pé ilẹ̀ tálákà tí ayé mi ń gbé. That the land of poverty my life is planted. kọ́lọ́run kó lè fa ayé rẹ̀ And tì. the Lord should uproot it. ilẹ̀ kẹta ká tó gbàdúrà. The third land ó ní ilẹ̀ ìdí ọ̀pẹ. is the land beside the palm tree. ẹ gbọ́ mi dáadáa. Hear me very well. ọ̀pẹ dáa. Palm trees, gbogbo ara lọ̀pẹ fi ṣòwò. every part of the palm tree. ṣùgbọ́n ìdí ẹ̀ But the ó lè root, gbé nǹkan sí kó wù láíláí. you can't plant something there and it will grow. láyéláyé. Yorùbá sọ pé afẹ́nijẹ má fi àjò tó ń fúnni lóko òdí ọ̀pẹ o. The person that wants us to eat but does not want us to get filled
gives us the root of the palm tree. tó o bá fún ẹ ní oko òdí ọ̀pẹ tó ní kó lọ gbé nǹkan sílẹ̀ kò sí nǹkan tó máa wù. You go and plant something beside the root of the palm tree. ohun tí ọ̀pẹ gbà láyè láti jẹ́ kó wù nídìí òun ni koríko. The only thing that the palm tree allows. àwọn ìdí ọ̀pẹ tó wà tó jẹ́ pé láì ti ẹ̀rọ ó máa ń fresh. There are some palm trees that even without keeping it. Mo ń sọ ìrírí fún ẹ tí ayé ẹ bá wà ní oko tó bá wà ní orí ilẹ̀ ìdí ọ̀pẹ ó ṣeé ṣe kó máa ṣe wàhálà kó má yọ rárá. If your life is upon the land of the palm tree, it can't grow. ìdí ẹ̀ ló fẹ́ fi gbàdúrà. That is why you want to pray. iyekíye tó wù kó o ní láyé ó sì lè ní jù bẹ́ẹ̀ lọ tí a bá fa ayé ẹ̀ tún kúrò lórí ilẹ̀ àbọ̀dè bọ́ sí orí ilẹ̀ No ọlọ́run. matter the amount you have in your bank account, you can still have more than that if your life has been uprooted. láti ìgbà tí lọ́ọ̀tì ti lọ gbé ayé rẹ̀ sórí ilẹ̀ sódómù àti gòmárà. The day that Lord's life has been planted. àgbọ̀ àtibẹ̀yẹn ibi ìtàn ayé inú àkópa ìtàn ayé lọ́ọ̀tì ibẹ̀yẹn ni ìtàn ayé rẹ̀ ló bẹ̀rẹ̀ sí rá lọ ó rá That way pátápátá. forward, the story of the life of Lord started getting erased. débi pé ọlọ́run tiẹ̀ fi lélẹ̀ pé kí àwọn ọmọ amórì kí wọ́n má ṣe wọnú ìjọ ọlọ́run wa. The instant that the Lord made a decree that the children of Moab should not proceed into the house of the Lord. nítorí ìran lọ́ọ̀tì ni wọ́n. Because they are from the generation of Lord. káyé rẹ̀ kó lè fàtúkù lórí ilẹ̀ burúkú yìí. So that your life can be uprooted. ìdí ẹ̀ la fẹ́ fi bẹ̀rẹ̀ ìrìn àjò ọjọ́ mẹ́fà yìí. That is why we want to sojourn in the kí city. rìsọ́ọ̀tì lè máa jáde fún ọ ní ìtókù So kan tó that ń you parí. can have result. ìgbésẹ̀ tó o máa gbé Another the steps you must take. torí pé ayé ènìyàn kì í déédéé fàtú lórí ilẹ̀ o. Because somebody's life don't just get torí uprooted. kó ṣeé ṣe kó jẹ́ pé nínú ilẹ̀ ló wà. Because it might be that you are in the land of the land. ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ wípé nínú ìran ti yín orí irú ilẹ̀ bẹ́ẹ̀ lẹ máa ń wà. And it might be that from your own generation, it's that type of land used to be. tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ̀ ọ́ ṣe tó. That no matter how skilled you are, nítorí pé ẹ wà nínú ara yín ni. because you are into yourself. ẹ wà nínú ara yín. You are so into ìwọ dẹ̀ yourself. fẹ́ fa ara rẹ jáde nínú àwọn ìran tó o ti wà. And you want to get yourself rooted out from the generations you jẹ́ are from. ìṣàlàyé fún ẹ kó lè yí ọ. Let me explain to you so tó bá that, jẹ́ pé fámìlì tó o ti jáde that from the generation you proceeded from, kó jẹ́ pé ẹ ti wà láyé fún 500 that years. you have been existing for 500 ni years. fámìlì yìí ló ti ń exist jáde Your lineage has been títí tó fi kan ìwọ. till it reached your so turn. igi kan ni yín nìyẹn. You are a tree. torí ẹ̀jẹ̀ kan yẹn lẹ̀ ń bá wá Because ẹ̀jẹ̀ that yẹn. same bloodline you are, ìwọ dẹ̀ fẹ́ jáde nínú ẹ̀jẹ̀ yẹn. and you want to remove Kó kí wọ́n lè yourself ní from that ẹ̀jẹ̀ bloodline tuntun. so that you can have the so tí àwọn ọmọ tó bá wá ń tara tiẹ̀ jáde so that the next generation that comes from you, wọn ò ní lè dàbí ìran 500 years tí ìwọ ti jáde so yẹn. that they will not be like the 500 years ago generation that jẹ́ tí you sóhun tó máa ṣe. listen to what you torí ìran kan náà wà tí Jésù Olúwa tó bí Jésù sí tó gbà wáyé. because there was also a generation that the Lord proceeded from. wọ́n sọ fún wọn wípé ìjó rere kan lè ti Násárẹ́tì Bible was jáde. telling us that is there any good thing that can proceed from the land of Nazareth? ìlú yẹn kò sún rere tó jáde ń bẹ̀. That means that land, nothing good came out of it. ó ti pẹ́ wọ́n ti write off ohun rere dà. And that land was ancient and nothing good came out of it. ṣùgbọ́n Jésù jáde ní ìlú yẹn. But Jesus came forth from that land. wọ́n sọ fún wọn wípé wá wò ó. He said that come and see. torí ẹnìkan ní pé ẹni sún rere lè jẹ ti Násárẹ́tì But jáde somebody ní wá wà á ti rẹ́ nìkan. "Ah, is there any good thing that can sọ come pé out?" èmi ni ohun rere tó máa tìràn mi jáde. Say I'm the good thing that will come from that tree. ìgbésẹ̀ àkọ́kọ́ The first step. fẹ́ Ọlọ́run pátápátá. Love God completely. tó o bá fẹ́ ká fà ọ́ tu lórí àwọn ilẹ̀ burúkú yìí. If you want to be uprooted from this torí strange ẹni ò land, bá fẹ́ Ọlọ́run kì í ráyè pẹ̀lú ẹ o. because he who does not love God, God does not have time. Bíbélì sọ pé tí Olúwa ní ilẹ̀ Because the Bible says the àti ẹ̀kún rẹ̀. the fullness thereof. ohun tá à ń pè ní ẹ̀kún ni pé gbogbo ohun tó ti inú ilẹ̀ jáde. What is called the fullness of the earth is àti everything that ayé àti ohun gbogbo tó tẹ̀dó sínú ẹ̀. the word and the so tó o bá ti wá fẹ́ Ọlọ́run yẹn if you have loved this God, á lè jẹ́ kí iṣẹ́ yẹn kó yá. it will allow that work to be speed. fẹ́ pátápátá. Love him má completely. fẹ́ nítorí pé o fẹ́ kó bẹ́ẹ̀ ṣẹ́gun ẹ̀. Don't love him because Má fẹ́ nítorí pé ohun tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Don't love him because he wants fẹ́ nítorí pé òun ni Ọlọ́run. Love him because he's torí òfin àkọ́kọ́ nìyẹn. But that is fi gbogbo ọkàn rẹ gbogbo agbára rẹ gbogbo ẹ̀mí rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. love the Lord thy God with all your soul, your strength, and your mind. ìkejì Number two, fa ẹ̀mí ìbínú tu nínú ayé rẹ.
root out the spirit of anger tó o completely. bá lẹ́mìí ìbínú ò lè bọ́ lọ́wọ́ ilẹ̀ àbọ̀dè. If you have a spirit of rage and anger, you can't be free from the strange land. torí lára ẹ̀mí tó lágbára jù òun lẹ̀mí ìbínú. Because one of the strongest demons in the kingdom of darkness is the spirit of anger. ó kó 60% nínú ẹ̀mí òkùnkùn láti fi ṣílẹ̀kùn fún ayé èèyàn láti wọlé. It carries 60% of out of the evil spirit that works in the bíbélì devil. sọ pé ìbínú sinmi láyà ṣíwèé. The Bible tells us that anger rests in the bosom of gbogbo àwọn tó fools. yẹ kó rẹ̀ lọ́wọ́ ti bínú sí gbogbo wọn. Those that are supposed to help you, you have already gotten angry and pursued them. ìkẹta Number 3, ní ẹ̀mí ìdáríjì àti ẹ̀mí ìyọ̀ǹda. have the spirit of forgiveness and the spirit of let go. let go. ẹ̀mí ìdáríjì àti ẹ̀mí ìyọ̀ǹda. The spirit of forgive and let go. forget. ẹlòmíì adáríjì yàn ṣùgbọ́n kò ní gbàgbé. Some people, they will forgive people, but they won't forget. lẹ́yìn ọdún mẹ́ta After 3 tó wà years, tẹ́lẹ̀ ẹ bá tuntun wá ń sọ̀rọ̀ á ní they are talking ṣó mọ̀ kó again. ti mú ẹ lára. That ṣó rántí ọdún mẹ́ta sẹ́yìn remember 3 years ago, ọlọ́run gan-an even tí God himself, ẹni yẹn ṣẹ̀ níwájú ẹ̀ gan-an ó ti gbàgbé ọdún mẹ́ta that wọ́n sì person rántí. offended, that's that, me pé o lẹ́mìí ìdáríjì. that means you don't have the spirit of ṣó mọ̀ kó bó ṣe bá ṣe nìyẹn. see, that's what you used to do. níbi oṣù méjì sókù ṣó mọ̀ kó ṣe the same thing. ìyá ní ṣe bí mo ti bẹ̀ ẹ́ mo mọ̀ kó ti bẹ̀ mí mo mọ̀ kó ti bẹ̀ mí mo gbọ́dọ̀ tún rán ẹ létí kí ló dé tí wọ́n rántí. Why are you remembering? nítorí pé o lẹ́mìí ìdáríjì. Because you don't have the spirit of ohun tá à ń forgiveness. pè lẹ́mìí ìdáríjì ni ẹ̀mí gbàgbé ohun tó ti ṣe fún ẹ. What is called the spirit of forgiveness is ẹni tó forgetting. ṣohun burúkú lánàá ó lè ṣohun rere lẹ́nu. The person that did bad thing to you yesterday can do you. tọ́lọ́run bá ní kó o máa fi gbogbo ẹ̀ṣẹ̀ wa bẹ̀ wá ni kò ní sẹ́ni tó máa wà láyé mọ́. If God said that if we should be taking the offenses against us, nobody will exist. ìkẹta máa gbọ́ràn. Number 3, nọmba 4 máa gbọ́ràn. be obedient. máa gbọ́ràn. Be obedient. ohun tọ́lọ́run bá ti ní o ṣe ṣe é. Anything God commands you to do, tó do bá it. jí ẹ lóru pé bẹ̀rẹ̀ àdúrà bẹ̀rẹ̀ àdúrà. If He wakes you up in the middle tó of the bá fẹ́ night, gbàgbọ́ ogun tó bá sọ fún ẹ pé máa yìn mí máa yìn fàdúrà ogun lẹ̀. if you want to pray battle prayer and He says you should thank Him, ìyẹn túbọ̀ thank sí Him. pé ó fẹ́ gbèjà ẹjà nìyẹn. This means that He wants to battle, òun ló fẹ́ líìdì ogun yẹn He nìyẹn. wants to lead the war for you. bó o bá jí láàárọ̀ kùtùkùtù If you wake up early in the tẹ́mi morning ọlọ́run bá sọ fún ẹ pé and the Spirit of the Lord lọ tells you, ṣèyàn lóore. go and do somebody good. má sọ pé èmi kan mú ẹni tó bá ṣe mí lóore. I'm also looking for someone to do me good. yá dìde kó lọ ṣèyàn lóore. Stand up and go and do the bó o bá jí person. láàárọ̀ kùtùkùtù If you wake up early in the tọ́lọ́ morning, bá sọ pé máa bọ̀ ní church. come to tó bá church. sọ pé kò séèyàn church àṣẹ program kọ́dọ̀ sọ pé ìwọ nìkan náà ni. It's only you. I lọ want yí òpó yẹn ká to go around the pillars. fún ọjọ́ bóyá fọjọ́ méje pàdé ẹgbà méje. Maybe for 7 days or 7 má times. sọ pé màá máa ṣe Wednesday Don't say that I will do it torí pé ní Monday àdé program. because today is dídé Monday. kó lọ ṣe Stand up and go and do it nítorí pé ogun ọ̀run kan dúró di ìbẹ̀. because the host of heaven are waiting you. torí pé tó o bá ti fìgbàlà yẹn dọ́là ìyanu yẹn bọ́ lọ́wọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ nìyẹn. Postpone that salvation to tomorrow. That victory is not. máa gbọ́ràn Be obedient lábẹ́ bó ti wù kú rí. in every èyí tó circumstance. kẹ́yìn The last one, farabalẹ̀ be patient. ní ìfarabalẹ̀ Be patient. kò sí bó ṣe lè mọ àwẹ̀ àdúrà ìṣòro gbà tó farabalẹ̀ pẹ̀lú Ọlọ́run. No matter you can fast, pray, or do vigil, gbogbo nǹkan tó bá ń ṣe ní ìfarabalẹ̀ lórí ẹ̀. but be patient in everything you do. bó o bá ń kọ́ṣẹ́ tó o bá tí ì mọṣẹ́ farabalẹ̀ lórí ẹ̀. If you don't know the skill you are learning, be patient. bó o bá ti mọṣẹ́ yẹn tó o ti ṣe freedom farabalẹ̀ lọ́dọ̀ ọ̀gá yẹn. If you are skilled already, but bóyá ó ní ìdí tọ́lá ṣe tí o ti fi kẹ́kọ̀ọ́ ṣe freedom bóyá ó ní àwọn nǹkan kan wà tó rẹ̀ kó o ti kọ́tọ́ tó o ti kọ́tọ́ farabalẹ̀. be patient. gbogbo nǹkan tó bá ṣe ní ìfarabalẹ̀ lórí ẹ̀. Everything you want to do, be tó o patient. bá gbàdúrà tán má sáré kò nídìí àdúrà farabalẹ̀ láàrin ìṣẹ́jú 3, 5, 10 dákẹ́jẹ́ má sọ nǹkan kan wàá gbóhùn Olúwa. After you pray, don't quickly leave the presence of God. Bíbélì sọ pé bí ìwọ bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ. That if you patiently listen to the voice, nígbà náà la máa gbé ẹ̀ka ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. that is when you will be uplifted. kì í ṣe pé tó bá ti gbàdúrà tán ó gbàdúrà 1 hour 2 hour 3 hour bó ṣe gbà tán báyìí girigirigiri o ti sáré gbé fóònù o ti lọ ń tọ tẹlifíṣàn o ti lọ ń dáná oúnjẹ o ti bà nǹkan jẹ́ wà á dúró ìwọ tó ti bọ́ lóhùn sọ̀rọ̀ for 2, 3, 1 hour wà á dúró wà á dákẹ́ tó bá jẹ́ inú ọkọ̀ ló ti fẹ́ báyìí sọ ó lè drop nǹkan sínú ọkọ̀ ẹ pé lọ ṣe báyìí ó lè sọ pé má má ṣe báyìí mọ́ ó lè sọ pé lọ ka sáàmù báyìí ó lè sọ pé lọ tàrẹ́ṣọ náà báyìí lọ́wọ́ ó lè sọ pé máa yìí ó lè sọ pé máa á fi nǹkan á drop nǹkan ohun Olúwa nìyẹn gbámú má fi ṣeré rárá. Don't joke with the voice of the Lord. You patiently give His voice. tó bá ti di pé bóyá tó bá ti ṣe nǹkan o kì í farabalẹ̀ ní díẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á sọ ohun Olúwa nù. If there's anything that you do
after praying or fasting and you quickly leave his presence. Kọ́sítọ́mà tó sáré wá tó rajà lọ́wọ́ ẹ tó wá ń fìbínú sọ̀rọ̀ tó ń kanra mọ́ ẹ má kanra mọ́ padà. Má sọ pé sẹ́mi mo kó bá ẹni má sọ bẹ́ẹ̀. Wà á dákẹ́, wà á farabalẹ̀ pẹ̀lú ẹ̀. Patient with him or Ó lè wá padà kó ní ẹ̀wù ẹjọ́ ẹ má bínú ṣe rí ní gbogbo ṣùgbọ́n tí wàá sọ pé ẹjọ́ ẹ̀sùn sẹ́yìn sẹ́mi mo kó bá yín ni ẹ̀dẹ̀ wá ń padà ara ẹ̀ṣẹ̀ wọ́n ẹjọ́ pọ̀sẹ̀ fúnlẹ̀ ló wá lọ mú gbálẹ̀ burúkú ayérayé kan jáde ló wá ń gbá ẹsẹ̀ kọ́sọ́mà mélòó ló ní tí ò ń gbá ẹsẹ̀ ló gbá ẹsẹ̀ pé wọ́n ti sọ fún wa pé gbogbo ẹ̀yin èèyàn burúkú Ọlọ́run máa gbá ẹsẹ̀ yín dànù gbọ́ Dangote pẹ̀lú bó ṣe ní kọ́sọ́mà tòun ló ní kọ́sọ́mà jù kò máa gbá ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ dànù. Dangote, no matter how wealthy he is. Pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ sí kíní kan kíní gbogbo wo sìmẹ́ntì sókè ló ṣe kíní kan lè rí kó mú gbálẹ̀ jáde lórí YouTube tó ní ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ̀ ìṣẹ́nu yánmọ̀yánmọ̀ yẹn mo gbá yín dànù ní rí kó sọ fẹ́ kò ní í dá sí yín torí ó mọ̀ pé owó yín lòun ní ìdí òun ò ní ìdí ìjà yín òun ò ní ìdí ìbínú yín tóun gbogbo nǹkan tóun dẹ̀ ṣe tóun bá ṣe kalẹ̀ tóun lòun máa dájẹ́ níndómì mélòó lòun lè jẹ ṣúgà mélòó lòun lè jẹ sìmẹ́ntì mélòó lòun lè fi kọ́lé. Wọ́n interview Dangote afẹ́ lọ gbàdúrà ni o. Ọ̀rọ̀ tó sọ yà mí lẹ́nu. What he said surprised me. Ó ní òun ò ní ilé kankan ní overseas. Òun ò ní ilé kankan pẹ̀lú bó ṣe lówó tó yẹ ní overseas. Wọ́n ní kí ló dé onígbà tó yẹ pé gbogbo kọ́ńpì òun Nàìjíríà ìlú wà Áfíríkà ìlú wà. Mo sọ kílẹ̀ òun lọ I don't have time. Pé orílẹ̀-èdè ló ní nǹkan òsì òun ò ní ibẹ̀ ni wọ́n ti wò ó. Ọlọ́run ọdún lọ sópin tí ìbá fi lè ní ilé kí èèyàn pè mí pé kí n wá gbalé ní Amẹ́ríkà ibùdó kó jẹ́ Benin Republic àbí Togo bẹ́ẹ̀ Ọlọ́run ó dàbí pé Ọlọ́run máa dánmú ẹ̀gbẹ́ oníkálukú máa sin Ọlọ́run tó bá wù ó ṣe ra ẹ wo bó ṣe lówó tó kò ní ilé l'Amẹ́ríkà kílẹ̀ rẹ̀ lọ́pẹ́ kó nǹkan fúnlẹ̀ kó lọ kó ń dé sókè ẹ̀ lè fẹ́ kó lè tún padà síbí ibẹ̀ ni wọ́n ti wá òkú tó gbọ́dọ̀ ò tí ì ṣe nǹkan fún ẹ ibẹ̀ sí dọ́kítọ̀ ó bẹ̀ sọ fún òní sin Ọlọ́run èrò pọ̀ tó máa sin Ọlọ́run o fẹ́ wó èsì gbogbo nǹkan tó ti ṣe pẹ̀lú Ọlọ́run o fẹ́ wó èsì ẹ̀dá máa tẹ̀síwájú bóyá àsìkò ìdánwò ti ẹ lélẹ̀ fún inú ògo tuntun dìde lórí ẹsẹ̀ rẹ. Àdúrà àkọ́kọ́ lélẹ́yìí fàyè mi tún lórí ilẹ̀ ìjóná. My life from the land of burning. Orí ilẹ̀ ìjóná tí ayé mi wà. Land of burning, my life. Ó jẹ́ pé gbogbo nǹkan tí bá ti dáwọ́ lé ohun jóná mọ́ mi lọ́wọ́. That I place my life on. Olúwa dìde kó fún ayé mi tún láàárọ̀ yìí. Ó jẹ́ ariwo àdúrà náà. Gbàdúrà o ìwọ lọ láyé rẹ o. Lórí ilẹ̀ ìjóná. Fàyè mi tún. Lórí ilẹ̀ ìjóná. Wàá máa kọ́ni, wàá máa bọ̀ níwájú. Sing this song as you come forward. Tọ́rọ níbi tí mò ń mú ọ lọ láàárọ̀ yìí. Please take it. Agbára tó sọnù. Power that was lost. Láti 1930. Agbára tó sọnù. Mú jáde lára mi ó yá ó yá. Agbára tó sọnù. Máa rìn bọ̀ wájú. Láti 1930. Agbára tó sọnù. Mú jáde. Ẹ múra dáadáa o. Agbára tó sọnù. Láti 1930. Agbára lèyàn ti ń dòmìnira o. Agbára tó sọnù. Bú jáde lára mi ó yá. Agbára tó sọnù. Bẹ́ẹ̀ ni o. Láti 1930.
1930. Agbára kò sọnù o, bú jáde lára mi ó yá. Agbára kò sọnù láti 1930. Agbára kò sọnù bú jáde lára mi. Ìwọ tó ní nǹkan ṣe láàárọ̀ ìnáwó méjèèjì rẹ báyìí. Raise your two hands. Ẹ fà ayé mi tu lórí ilẹ̀ tálákà. Root my life from the land of poverty. Má rò pé bóyá o ti ní nǹkan ò tí ì ní nǹkan kan. Don't think that you have something. Gbogbo ohun tí mò ń sọ ó dẹ̀ dá mi lójú. I know what I'm talking about. Fà ayé mi tu Root my life wọ̀ lórí ilẹ̀ tálákà. from the land of poverty. Wọ́n yẹ àdúrà dà. Fà ayé mi tu sẹ́. Ẹ múra o, a ní ọ̀pọ̀lọpọ̀ iná láti ṣá láàárọ̀ yìí o. A dẹ̀ ní ṣe iṣẹ́ ṣe torí áńgẹ́lì kan wà láàárín àwọn òpó mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Àwa tá a bá tètè dé, àwọn kan ti wá wọ́n ti gba eré. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti lọ. Áńgẹ́lì tí mo ní kọ́ lọ pàdé yẹn nìwọ́n náà fẹ́ pàdé. Angel that was actually there. Mo dẹ̀ fẹ́ kó múra dáadáa I want you to be very torí kó serious. ṣe pàtàkì. What is very important. Tó o bá ti fọ́ràn ó ti di dandan kó ní result. You obey, there's a must for you to see results. Àwa tá a bá létí dáadáa ẹ máa gbọ́ ariwo nínú ọ́fíìsì láàárọ̀ yìí. Àwọn agbára olúwa ń pààrọ̀ ọwọ́ ni ó ní agbára gidi gan. Bí ẹni yẹn bí ò bá gbọ́ràn fún ohun tí mo ní kó gbé ní ìgbésẹ̀ kó dẹ̀ tètè dé wọ́n gba ọmọkọ̀ọ̀mọ lọ́wọ́ nínú ọmọ yìí. Ṣùgbọ́n agbára ọlọ́run pàṣẹ yẹn jẹ́ láàárọ̀ yìí nítorí pé ó gbọ́ràn. Nínú ìgbọ́ràn ló ti máa là. Nínú ìgbọ́ràn ló ti máa dìde. Nínú ìgbọ́ràn lógún ti máa ṣẹ́ fún ẹ. Ìṣe nínú agídí tàbí kókó. Ẹnàwọ́ méjèèjì sókè. Fàyè mi tù. Root my life Kúrò ní orí ilẹ̀ ìdí ọ̀pẹ. from the land of the palm tree. Fàyè mi tù. Fàyè mi tù. Root my work. Ẹgbẹ́ mi dáadáa o. Hear me. Àwọn mẹ́ta kan wà níbí olúwa ti bẹ̀rẹ̀. The Lord has started. Gbogbo èrè tí ó yẹ kí wọ́n jẹ láyé. All their profit in this life. Wọ́n parí ẹ̀ sínú ìgò wọ́n dẹ̀ lọ rìn mọ́ ìdí ọ̀pẹ. They finished it into a bottle and they buried it beside the Gbàdúrà o, palm ọdún fẹ́ tree. ṣiṣẹ́ kọjá lọ bẹ̀ Pray, báyìí. the Lord wants to walk. Ẹ lọ fa ayé mi tú. Root my life. Kúrò ní ìdí ọ̀pẹ dáàrin The root mọ́. of the palm tree. Ó yẹ ariwo àdúrà dé. Akọrin Sing the song. abẹ́rẹ́ ìrìn àjò Start the journey. àdúrà méje 7 prayers. lẹ́yìn àdúrà méje yìí. After the 7 prayers, Olúwa sọ pé àwọn kan wà sí. say that there are some people here. Àkọ́kọ́ Number 1, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa jẹ èrè púpọ̀. begin to have a lot of profit. Wọ́n á máa kó èrè púpọ̀. You will have a lot of profit. Ẹ mọ̀ ní
You know the reason Àwọn why ẹni yìí these people, tó o bá ti wà lára wọn tó bá ti tó dáì máa sọ fún ẹ. one of them, time Mo parọ́ and fún yẹn o lè má gbà mí gbọ́ o. are not believing. But tó o bá wá ṣẹ̀ṣẹ̀ lọ gbàgbọ́ ó ṣeé ṣe kí wọ́n ti wọlé sí ẹ lára gan kó ti ṣí ẹ léṣe gan. I pray that Tàbí kó o ti sọ àwọn nǹkan ńlá nù rẹpẹtẹ ìwọ ló máa padà dùn. Ó máa ń da kéèyàn tètè gba wòlíì gan as early as wà á lè tètè píìkì ẹ̀ ju kó ṣe máa gbàgbọ́ létà lọ. Ẹ pe orúkọ Jésù. shout the name of Àwọn ènìyàn tó bá ti tó time those people. This time wọ́n á máa sáré bọ̀ níwájú they will come forward. fún 5,000. 5,000. Àwọn ènìyàn olúwa ni wọ́n máa jẹ èrè púpọ̀. God said they Wọ́n máa will máa kó èrè púpọ̀. pack a lot of Pé ogun àkóbá ńlá kan tún bọ̀ tí ọ̀tá fẹ́ gbé lé wọn lórí. a great trouble. The A máa enemy gbé ogun àkóbá yẹn padà sí ibi tó ti wá. sign that battle against. Pé ohun kan wà tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn tó máa dùn wọ́n There's gan-an. something they want to snatch from them that will A máa fi bí ẹsẹ̀ lé wọn nílé rí bí gbà lọ́wọ́ wọn. Mi ò ṣeré o. Nígbà wo bá tó táìmù, àwọn tí ilé wọn ṣí ìpele àwọn àkọ́kọ́ nìyẹn. Wọ́n kú pẹpẹ wá ṣùgbọ́n kò tí ì yá. Ẹ kọ́ orin yìí. sing this song. Mo gbọ́ tí wọ́n kọ́ wá sínú ẹ̀mí mi. Mo lè fẹ́ kó sáré pa àtẹ́wọ́ rẹ láàrin ìṣẹ́jú. Holy Ghost arise in your power. Holy Ghost arise in your power. Holy Ghost deliver. Holy Ghost save. Holy Ghost deliver. Holy Ghost set me free. Holy Ghost arise in your power. Oya Holy Ghost. Àwọn ẹ̀rọ dà. Holy Ghost deliver. Holy Ghost save. Holy Ghost deliver. Holy Ghost set me free. Mi ò fẹ́ kó wọlé tí ló bá ṣe dùn sí ní kẹ́ padùtì. Àtẹ́wọ́ ìyá wa máa ró ẹni bí àtẹ́wọ́ yẹn ṣe bẹ̀rẹ̀. So kì í ṣe máa lùlù máa fàlù sẹ́yìn má fà wá sẹ́yìn má padà ẹ̀mí. Ó máa lọ kíákíá ni. Kókò ló bá ti gbé nǹkan wá sáré ṣe kíákíá kò sí táì. Wọ́n ní kó sọ̀rọ̀. Holy
ṣáyé bá ti pín àdúrà yìí I call this prayer. bó bá ká bàtà àwọn ẹlẹ́sẹ̀ tètè yan lọ wàá máa yí òpó yẹn má ṣeré o Around the pillars. má ṣeré o mo kìlọ̀ fún ọ má ṣeré o àwọn òpó àwọn dúró sí ara àwọn òpó yẹn o But the host of heaven are beside ìdí tá a fi ní o máa yí wọn ká ní pé kí wọ́n lè ràn ẹ́ lọ́wọ́ the reason why I say kó o má bàa máa dá ṣe ayé rẹ nìkan doing your life alone. ẹ gbé orúkọ Jésù bí àná Just like thunder. agbára tí ń pààrọ̀ eré mọ́ mi lọ́wọ́ The power that change good things. agbára tí ń pààrọ̀ eré tàbí ìrànlọ́wọ́ mọ́ mi lọ́wọ́ The power that change good health or good things. wàá máa pariwo ṣòfò dànù The way you shout and cry. ẹ̀yin agbára tí ń pààrọ̀ eré àti ìrànlọ́wọ́ mọ́ mi lọ́wọ́ The power that changes ẹ ṣòfò dànù ẹ má sọ̀rọ̀ ẹ̀yin agbára tẹ́ ń pààrọ̀ eré tẹ́ ń pààrọ̀ ìrànlọ́wọ́ mọ́ mi lọ́wọ́ má sọ̀rọ̀ ara rẹ ṣe bẹ́ẹ̀ olúwa má sọ bẹ́ẹ̀ ẹ ṣòfò dànù láàárọ̀ rẹ ẹ̀yin agbára tó ń pààrọ̀ ìrànlọ́wọ́ mọ́ mi lọ́wọ́ tó ń pààrọ̀ eré mọ́ mi lọ́wọ́ pàṣẹ kí wọ́n ṣòfò dànù yàrá má sàkátà ní kápọ́ ní ara yàrá ẹ ṣòfò dànù lọ́lẹ̀ agbára tí ń pààrọ̀ eré mọ́ mi lọ́wọ́. shout the name of Jesus like thunder. ọ̀fà ìwà sẹ́yìn The arrows of backwardness. tàbí òṣì pátápátá Total poverty. ẹ pariwo bí àrá Shout like thunder. ó yẹ ṣòfò dànù lórí ayé mi. Get away from my life. ẹ̀yin ọ̀fà ìwà sẹ́yìn Every arrow of backwardness. tàbí òṣì pátápátá Total penury. tàbí ó ti bàjẹ́ pátápátá Total destruction. tó ní í ṣe pọ̀ pẹ̀lú àti lówó lọ́wọ́ mi. That has to do with my finance. ẹ máa jóná The bond to ìgbà access. méje lélẹ́yìí We o pray it 7 ọ̀fà times. ìwà sẹ́yìn The arrows of òṣì backwardness. pátápátá Total penury. ó ti bàjẹ́ It tán. has been spoiled èyí tó totally. ní í ṣe pọ̀ pẹ̀lú àti That lówó has lọ́wọ́ to mi. do with my finances. ẹ jóná dànù. The bond. ó yẹ wọ́dà. Every arrow of backwardness. In the name of Jesus. ó kọ́wọ́ tó pè ní ó ti bàjẹ́ tán. In the name of Jesus. ìrọ̀lú ẹ̀yà dáadáa. ọ̀fà ìwà sẹ́yìn òṣì pátápátá. ọ̀fà ìwé ó ti bàjẹ́ fún náà. báwo lè ṣe é ṣe? ẹ jóná. ìgbàkejì náà gbọ́dọ̀. má fi ṣe é. bẹ́ẹ̀ni ló dáadáa. ọ̀fà ìwà sẹ́yìn. ọ̀fà ti bàjẹ́ fún pátápátá. ọ̀fà ti pòṣì pátápátá. tó ní ṣe pẹ̀lú àti lọ́wọ́lọ́wọ́ mi láyé. ẹ jóná. àṣẹ tó jóná 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 ó gbúdọ̀ gbà lára ma sàkàtà lára ká ṣe kàtà yàrá ẹ jóná ẹ jóná ẹ jóná ẹ jóná ẹ jóná nígbà kàtà rí ọjọ́ àbúrò yẹn náà ṣì ní ọ̀fà ti bàjẹ́ pátápátá ọ̀fà òṣì pátápátá ọ̀fà ìfàsẹ́ náà tó ní ṣe pẹ̀pẹ̀ náà ti wà mí láyé ẹ máa jóná. Àṣẹ tó jóná, wọ́n lè dá fún ẹ̀jù náà lọ, wọ́n lè rìn àjù náà lọ. Ìrànlọ́wọ́ lè dìde jù náà lọ. Òmìnira mẹ́ta ìlú tó gbọ́jà. Ẹ jóná ẹ jóná.
keje gbogbo ọ̀fà gbogbo agbára every power, force ìfàsẹ́yìn of backwardness, ó ti bàjẹ́ fún pátápátá. total destruction, no remedy. Òṣì pátápátá Total penury and tó ní poverty í ṣe pọ̀ pẹ̀lú àti làmì that láyé. has to do with my Wọ́n finances máa and pariwo prosperity. jóná sẹ́ Be born to jóná us. sẹ́. Be born to Ó us. yá lọ́dà. Gbàdúrà dúpẹ́ ní wọn lọ. Ẹ jóná ẹ jóná ẹ jóná ẹ jóná jáná sí òmìnira mẹ́tẹ̀ẹ̀ta yìí lórí ayé rẹ jóná. Marabaka sakata ẹ jóná. Ẹ jóná. Àmì méje yẹn nà ó yẹ kórí bẹ́ẹ̀. Ẹ tún wò bó ṣe ń sọ̀rọ̀. Dúró síbi tó wà. Stay where you are. Ìwọ wá bọ́ sáàrin rẹ̀. Ó lẹ̀ sáàrin rẹ̀ lẹ̀. Ẹ̀kan ṣoṣo lẹ máa gbàdúrà yìí fún tó bá dẹ̀ gbà tó a ṣiṣẹ́ fún wọn náà. Going to work for you. Opó méjì ló wà. There are two types of widows. Ìwọ tó lọ́wọ́ fún ọ̀nìgbẹ́ yìí náà nínú ẹ̀ opó méjì ló wà. Two types of widows. Opó tí ọkọ rẹ̀ ti kú The widow that whose husband is dead, àti ẹni tí ọkọ rẹ̀ ò kú o ṣùgbọ́n tí wọn ò fẹ́ kó ní anybody láéláé mọ́. and the one whose husband is not dead but they don't want another man for her. Opó ayé nìyí. That is the Ẹ ń nawọ́ sí i you stretch your hand towards her. pé ìdè opó láéláé. The bondage of everlasting widowship. Mo rí pé bó ti ń gbàdúrà yẹn fún ogun yẹn ń ṣiṣẹ́ fún wọn náà ń tà fún wọn mí ni o. As you are praying that prayer, the battle Ṣé is mo pé also ọ̀tọ̀ ní destroyed. kí n sọ fún ẹ pé gbá dáadáa o bọ̀tẹ́lẹ̀ mo rí i pé a sákù ó dẹ̀ wà láàrin wọ́n dẹ̀ ń gbàdúrà yẹn fún. So bọ́dẹ̀ ṣe ń gbà fún ẹ̀rí ń kàn wọ́n náà. So ó bá dàgbẹ́ ó máa wà gbà kó tún máa yí síra ẹ bí ìgbà tó bá nǹkan jẹ́ fún rẹ nìyẹn. Ìdè opó láéláé The bondage of everlasting widow ó yá jádànù lára rẹ̀. be destroyed from her life. Ẹ gbàdúrà yẹn fún bó bá ṣe múra sí fọ́ fún bẹ́ẹ̀ náà yóò máa ṣiṣẹ́ kan ìwọ náà lára. Ó yá gbàdá. Bẹ́ẹ̀ ni ọmọ ọmọ sọ bẹ́ẹ̀. Ángẹ́lì yẹn ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ lọ́wọ́ rẹ̀. Ayé ló ṣe kẹ̀kẹ́ rẹ̀. Ẹ tún lára 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 wọ́n bá fi kò lábẹ́ pa wọ́n bá fi kò lábẹ́ pa bá fi kò lára bí àjẹ̀dẹ́ oṣù gbẹ́gbẹ́gbẹ́ wọ́n bá fi kò lábẹ́ pa já 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 ọgbọ́n yẹn ti ń tẹ̀ jẹ̀yẹ́ lọ́wọ́ máa tún máa tún máa tún máa tún tó bàbá mi ò 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 gbogbo ẹ̀yẹ wà ní ìdíjú akẹ́lẹ́ yẹn fẹ́ ṣe ẹ̀yẹ láàrin ìṣẹ́gun ẹtu débi ìsàlẹ̀ ẹtu dé inú rẹ̀ ẹtu ìdè láíláí ìdè okó láíláí ìdè okó láíláí ìdè okó ṣe máa wà nìyẹn ìdè okó ṣe máa bá kú nìyẹn bóyá máa tú bó ti ń tú lára ẹ̀ kó máa tú lára àwọn tó gbàgbọ́ fún bóyá kó máa tú 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 àhàhàn nìyẹn kílẹ̀ báyìí yẹ kàtà yẹ kàtà lè kúlì máa tàhárì kàsátàlì kàhánà kàfánàmà lè kàtàlì kàbáyàmà ẹ̀dá rẹ̀ tẹ́ lọ tọ́jú pamọ́ sọ́nà tútù ó yẹ máa gbàbọ̀ ẹ máa gbàbọ̀ ẹ máa gbébọ̀ 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 ó yẹ kó wọ́rẹ́ lọ bẹ́ẹ̀. ogun yẹn ti ṣẹ́
Gbogbo ti ṣe. Padà sáré rẹ̀ dá. Everyone shout this one very well. Orúkọ Lord Jésù. Jesus. Má fi ṣe àwàdà àwọn obìnrin o. With it, I plead with you. Ẹ pariwo pẹ̀lú gbogbo agbára. Agbára ìkùnà àìròtẹ́lẹ̀. The power of Ìkùnà àìròtẹ́lẹ̀. failure, unexpected failure, Àti ìjálékulẹ̀ àìròtẹ́lẹ̀. and unexpected. Pé mi ò bìlífù pé ilé máa ṣẹlẹ̀ sí mi ṣá. I didn't believe that this will happen to me. Agbára ìkùnà àìròtẹ́lẹ̀. Power and force of unexpected Tàbí failure ìfaniwálẹ̀ àìròtẹ́lẹ̀. or spiritual degradation. Wà á pariwo pé ẹ tòkú lára mi. Ìgbà mẹ́ta ni ó ṣe é dúró dá. The power and the force Ìkùnà àìròtẹ́lẹ̀. Ìjálékulẹ̀ àìròtẹ́lẹ̀. Ìfanilẹ̀ àìròtẹ́lẹ̀. Ìkẹyìn rèé o. There's the fourth one. Bó bá ti pé méje, Once it's 7, àwọn ẹni yẹn those people á sáré wá síwájú. come forward to school. Màá sọ ọ̀pọ̀ fún wọn táwọn máa ṣe. Tell them what they do. Ẹgbẹ̀rún márùn-ún. Just Mi ò ṣeré ohun tó àsọ fún mi ni mo sọ fún ẹ o. Not joking. Ẹ ti wá gbọ́n tán náà máa ṣe lórí ẹni yẹn. Mo ṣẹ̀ tó ń mọ̀ wọ́n rántí àwọn ọ̀gbẹ́rẹ́ nǹkan kò fi kọ́lẹ̀ kí má lọ gbàgbé. Wọ́n ti bá wọn dá májẹ̀mú táwọn ò mọ̀ wípé tí wọ́n bá ti pé 45 years dandan ni wọ́n máa kú. You've made an unknown covenant with them. That when Wọ́n lè sọ pé náà once ṣe lè you kú tí clock pé 45 ó jìnà. they are dead. Kò jẹ́ ṣèràpadà ọdún gbọgbọrọ tó ń bọ̀ kó ṣe é lẹ̀. Can make a redemption. Àṣírí Olúwa ni. Ṣé tó bá ti pé 45 years wọ́n gé wọn kúrò lórí ilé alàyè. So irú àwọn àtàkùn ń bí àti kọjá ẹ̀. So ìwọ ni kó múra kó sáré sí i kó má jẹ́ kó ha ibi ẹ̀ mọ́. Àwọn èèyàn máa ń pààyàn di ọjọ́ ikú ni. Kì í ṣe pọ́jọ́ tó bá fẹ́ pààyàn lèèyàn ṣẹ̀ṣẹ̀ kú. Wọ́n á ti pààyàn lẹ̀ lọ́jọ́ ikú. Ẹ porúkọ Jésù ẹ gbàdúrà ẹ lè dára. Ẹ sọ pé mo kọjá lọ́nà tó há tàbí ọ̀nà tó dàrú tòkótòkó. Mo kọjá ní ọ̀nà tó ti há tàbí ọ̀nà tá a dàrú. Èmi kọjá ń bẹ̀ tòkótòkó. Ó yà wá. Oya, mo kọjá, gbogbo ọ̀nà tó há mo kọjá mẹ́, ọ̀nà tó dàrú mo kọjá mẹ́, ọ̀nà tó há mo kọjá mẹ́, ọ̀nà tó dàrú mo kọjá mẹ́, ọ̀nà tó há mo kọjá, ọ̀nà tó dàrú mo kọjá, ọ̀nà tó há mo kọjá, ọ̀nà tó dàrú mo kọjá, ọ̀nà tó há mo kọjá, ọ̀nà tó dàrú mo kọjá. Ẹ pariwo ní ìgbà karùn-ún. Shout the 5th time. Èèwọ̀
èèwọ̀ tí mo fara kàn the abomination and the taboo tàbí tí mo dá kọjá that I passed, wàá máa pariwo dòkú lára mi. cry out. Èèwọ̀ tí mo fara kàn The taboo and the abomination tàbí tí mo dá kọjá I passed through. ó yẹ dòkú lára mi. Ó yẹ ìwé. Ẹ gbàdúrà yìí. Èèwọ̀ tí mo fara kàn tàbí tí mo dá kọjá ó yẹ dòkú lára mi. Dòkú lára mi. Dòkú lára mi. Dòkú lára mi. Ẹgbẹ́ mi dáwà ní ilé tí mo gbé ní kékeré ọmọkùnrin kan wà ńbẹ̀. Ẹ máa sọ ọmọkùnrin kan wà ńbẹ̀. During my childhood days, there was a man. Ó láìkì ilá He loved ṣùgbọ́n èèwọ̀ ẹ̀ ní láti jẹ ilá. but his destiny taboo was to eat Àwọn àdé onions. ẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ọmọ àgbẹ̀ àwọn máa ń ṣe ilá. And according to the fact that I was a farmer's child, So màá sọ fún báwo ni kò sí nǹkan tó máa ṣe jẹ màá sọ fún kó jẹ. nothing will happen to you. Tó bá wá Our jẹ to eat ẹ̀mọ̀ tó it máa as ṣẹlẹ̀. soon as he eats it. Ètí ẹ̀ ó máa wá pọ́n bí ẹ pé wọ́n kun lè fíìsì rẹ̀. His tongue How much was is it? as red. Àwọn máa sọ pé tí màmá òun bá ti yá ti mọ̀ kóun ti jẹ ìwọ̀ yẹn. If his mommy sees that his tongue is red, Ìṣe tó bóyá lójú àlá lójú ayé ó máa Physically. ìgbà tó kun lipstick sí bí ẹ̀ láì. His Á máa lips. á máa kun ẹni yẹn. Torí ó láìkè láì ṣùgbọ́n èèwọ̀ tiẹ̀. because he likes that okra soup, but it's his destiny taboo. It's like Tí yẹ bá rí ẹni ó ti kí ló ó ti jẹ́ lá others ó ti see jẹ́ lá. that you have eaten this Ẹ okra soup. pariwo nǹkan tó wà tó mọ̀ pé èèwọ̀ ẹni. There's something they Wọ́n know ti that fi is kàn ẹ́ not lára like pé èèmọ̀. Ó ti dà kọjá pé èèmọ̀. Tó o bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ yẹn wàhálà máa máa dé báyìí. and you have done it Mo like mo that. fún ẹ láyè lẹ́ẹ̀kan sí ni o. Tí mo dá kọjá Taboo and the abomination. tàbí tí mo fara kàn. Ó yẹ dòkú lára ní àdúrà náà. Ẹlòmíì ti jẹ́ lóúnjẹ, ẹlòmíì ti ní lọ́mọ, ẹlòmíì ti wọ́n láṣẹ, ẹlòmíì ti gbà lẹ́bùn, ẹlòmíì ti gbà lọ́jà àkọ́bẹ̀mọ̀, wọ́n ti fi wọ́n lọ́sẹ̀ lòmíì. Pàṣẹ kó dòkú lára rẹ, dòkú lára mi lọ́lọ́kọ́lọ́. Èèyàn tó ń fa ìrìn àjò ní sẹ́yìn, tó ń bá ìrìn àjò ní rí. Kọ́rú ni náà ń gbọ́, bóyá dòkú lára rẹ, dòkú lára rẹ, dòkú lára rẹ. Màrún wá sákàtà ní kòkó yàrá, ìlú àdúrà fún ayé rẹ ní o. Ẹ pariwo ní ìgbà kẹfà, Shout the sixth time. ẹ múra wá ti dìgbà keje yẹn. Prepare yourself. When you Ẹ̀yin ẹni get yẹn to the fún seventh òkè wá time, síbí. those people will come to the altar. Mo ní ìkan bá àárín orí iye ẹ sọ. I have something to speak to the Lord Orúkọ center, the head center. Jésù. Shout the name of Jesus. Aláǹtakùn àti okùn rẹ̀. The spider and his cobweb Lójú ọ̀nà ayọ̀ mi. on the way of my Ẹ jóná dànù. Oyè àbúrò náà. Bẹ́lẹ́sì aláǹtakùn aláàjẹ́. Aláǹtakùn àti okùn rẹ̀. Lójú ọ̀nà ayọ̀ mi. Lójú ọ̀nà ìṣẹ́lẹ̀wẹ̀ mi. Pàṣẹ pé kó máa jóná. Jóná, 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 jóná. Lẹ́yìn náà sí, lẹ́yìn náà sí.
sórí àdúrà keje yóò lè yí ká ibi tó wà yẹn náà ní kó lù wá díjú ẹ̀ dáadáa wà dẹ́gbà When gbà. you are standing, you are going to pray this Torí song ó prayer. nílò kó múra sí lórí ibi tó dúró sí yẹn o. Because you need to pray that Torí prayer orí ilẹ̀ seriously. tó dúró sí yẹn kó lè ràn ẹ́ The lọ́wọ́. land where you stand upon must help you. Àwọn kan ti sáré dídé bí wọ́n ti gba eré wọ́n ti padà tí ẹ lé léyìí báyìí. People have come early and they have received their blessing. And Múra níbi tó bá wà o. Ládùúgbò ẹlẹ́ẹ̀kejì yẹn bá ti ń lọ lọ́wọ́. as soon as the 70 Ìwọ tí point iṣẹ́ is yẹn kàn going yẹn wà á on, máa sáré bọ̀. that work reach your side, come Wọ́n forward. àwọn ènìyàn wọ́n máa rí èrè nínú èrè. Those people will be seen Bẹ́ẹ̀ni. in profit. Àwọn ènìyàn ikú 45 years tó sọ pé tó bá ti pé 45 ẹ̀kọ́ kù yẹn a máa káńsù ẹ̀ lórí wọn. The death of Mi ò ṣeré o. 40-50 years. Ìkẹta ní pé àwọn ènìyàn ọ̀nà máa ṣí fún wọn ní ìgbà mẹ́ta. Their ways are going to be open. Mo rí tí a ṣí ọ̀nà ní ìgbà mẹ́ta. I saw that the ways have been opened. Wọ́n gbé báàgì ńlá kan lẹ̀ wọ́n wá ṣí ní ìgbà mẹ́ta ní kí n wo ọ̀nà máa ṣí fún àwọn ènìyàn ní ìgbà mẹ́ta lọ́nà mẹ́ta. Nǹkan rere á wọlé fún gbígbígbí ní ìgbà mẹ́ta. Bẹ́ẹ̀ so àwọn ènìyàn àwọn á máa gún òkè tó Up on the altar. wọ́n wá dúró ti áńgẹ́lì tó dúró tì mí lẹ́gbẹ̀ẹ́ yìí. Come and stay with the angel. that Títí tá a máa stands fi parí iṣẹ́ wọn á máa gba àdúrà gidi gan. Áńgẹ́lì yóò gbọdọ̀ fi ọ́lẹ̀ tí ó fi bọ́lẹ̀ lórí òkè That yìí o. angel must not leave you until you climb down the altar. Dúró síbi tó wà yẹn bẹ́ẹ̀ ló ti máa gbà pé ẹ̀jẹ̀ mi o. My blood Di èèwọ̀ fún òkùnkùn láti mú. become a taboo for the kingdom of Ibi darkness. tó dúró yẹn wàá gbàdúrà yẹn dáadáa bẹ́ẹ̀ yẹn gan o. When you stand, you are going to pray that prayer seriously. Ìwé ni ẹ wà kúrò láàrin wọn wàá máa sáré bọ̀ àdúrà tí ẹ wà lórí òkè mi. But through that Ẹ̀jẹ̀ mi o. My blood. Di èèwọ̀ fún òkùnkùn láti mú ẹ̀. taboo and a poison. Ó yẹ ariwo ọdún ìwé ní ẹ̀kọ́ náà ni wọ́n kọ́ máa pọ̀ lórí pẹpẹ ní ẹ̀. Wọ́n fẹ́ kí ayé rẹ̀ ju 45 years lọ. Wọ́n fẹ́ pa lọ́jọ́ ní ikú yẹn jẹ́. Wọ́n fẹ́ kí ilé olúwa kó máa wọlé fún wa. Wọ́n bá ti ṣe lórí ọdún ọ̀. Kó láàrin wọ́n o. Èmi sọ̀tẹ̀ mi fún ọ báyìí o. Ìwà lórí ẹ̀mí o. Ó dẹ̀ ní kíní yẹn lọ́wọ́ o. Agbára tó ló sọ pé má dáhùn. Ní ara ẹ lọ́wọ́. Nígbà tó bí yẹn bá dé, ìwọ̀n bá ká ọlọ́run bèrè ó lè má kà mọ́. Mi ò wá lé ẹ lọ́wọ́ gbà o. Ọlọ́run orí mi ò wá lé ẹ lọ́wọ́ gbà o. Ọjọ́ yẹn lè dé kó má kà náà. Owó tó máa bèrè ń bẹ̀ yọ́ lè wá ju eléyìí lọ. Alámọ̀ tó Nàìjíríà máa rí báyìí sí. Ìràpadà tọ́lẹ̀ ní oṣù yóò tó nǹkan o. Máa kátàkátà parágbára ṣọ̀tàn. Ṣàmì níbi tó wà yẹn. Say me wherever you are. Èmi láńgẹ́lì ọ̀sẹ̀ yìí fún ẹ. The angel of this month Ẹ má sọ̀rọ̀ sókè fún ọmọ àgbọ̀ òun. is the angel of this month for you. Bí ìbá ṣe bẹ́ẹ̀ yẹn tó bá jáńgẹ́lì máa ti pè wá kó wá ṣiṣẹ́ ní èmi láńgẹ́lì ọ̀sẹ̀ yìí Make fún ẹ. no son of that called another. Mo dẹ̀ ti múra fún ẹ gan-an. And I'm
prepared myself very well for you extremely. Tọ̀sán tòru ni mo fi ń bá Ọlọ́run Both sọ̀rọ̀ day and lórí ayé night, rẹ̀. I'm talking to God upon your life. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ogun máa tú ní ọ̀la. And a lot of the secret of battle will be exposed. Ọ̀tẹ̀ àwọn The ìta àti tú fún mi léèní mo fẹ́ ká kọ́ sí one that has gbàdúrà. been exposed today for me, Ẹ ṣàmì dáadáa. say amen. Tí mo bá ní áńgẹ́lì ní tòótọ́, Today I have an angel. ẹ̀yin tó dì mí mú lórí pẹpẹ yìí. Those that hold me, Ẹ ṣàmì wọ́n lè má fẹ́ bá yín ṣàmì o. Lórúkọ Jésù Kristi ti in the name of Násárẹ́tì. Jesus Christ of Nazareth. Má jẹ̀mú pé ẹ̀ nílò ju 45 years lọ láyé. The evil covenant that say you will not use Èyí more tí than wọ́n ti dá 45 lórí years yín. that has been Ó made mọ̀ pé upon tí your wọ́n ti rí life. ìwé ẹ̀kúsí ẹni ìwé ẹ̀kúsí ó mọ̀ wípé ikú yìí ò jìnnà nìyẹn. They are seeing the problem. Ó rọ̀ kó wà lára àwọn tó yẹ kó bọ́ sí orí pẹpẹ kó di wòlíì. Ó rọ̀ pé bóyá ayé ẹni nìkan ẹ wọ́n sì máa péye báyìí. Ìyẹn kọ́ là ń sọ. Ìyẹn kọ́ là ń sọ. That's not what we are talking about. Ẹ̀mí èèyàn ṣe pàtàkì ju gbogbo àwọn owó wúrúwúrú tá à ń sọ yìí Life lọ. of the person is much more important than this money. Ó mọyé ìràpadà tí Tinubu ṣe tó tó di pẹ́sidẹ́ǹtì. You don't know how many Ó redemptive mọyé àwọn tó fẹ́ pàdé. Do you know how many people that want Àbọ̀ rẹ̀ to gbogbo èèyàn ló láìkí ẹ̀. Tó bá jẹ́ gbogbo èèyàn ló láìkí ẹ̀ ní ìdìbò tẹ́ ẹ dì ṣóṣó wọlé lẹ́kọ̀ọ́ yìí. Ó mọyé ìràpadà mọ̀ ìràpadà. Ṣé ọ̀rọ̀ báwọn yẹn fi 50,000 tó 500,000 ṣe ìràpadà? He uses 50,000 Òun wọ́n mọ̀ báwọn náà lọ́ta. work. Pẹ̀lú bí wọ́n ṣe ń ṣọmọ Jésù tó wọ́n mọ̀ báwọn lọ́ta. They know they have enemy. So Jésù wá ránṣẹ́ sí wẹ̀wẹ̀ wá wò pé ṣé mo ṣe ẹ̀yàn ni? You said that Ó you dìgbà lie tí wọ́n bá offend ṣe ẹ̀yàn. somebody. It's not until you offend people. Bí bàbá ní áńgẹ́lì ní tòótọ́, Truly have an angel. bí Jésù bá dá mi mọ̀ ní tòótọ́, Jesus truly ẹni tí a represents dì him. mí mú yìí, Those that hold the man of God. má jẹ̀mú pé ò ní pé 50 years. Evil covenant that says that you will not reach Èyí tí wọ́n bá yín dá lórí ilẹ̀, that has been made upon the èyí earth, tí wọ́n fi òògùn dá má jẹ̀mú ẹ̀, has been made through the èyí idol tí of wọ́n fi God, afẹ́fẹ́ dá má jẹ̀mú ẹ̀, has been made through the èyí tí wọ́n wind, fi ewé àtegbò dá má jẹ̀mú ẹ̀, made with the grass, èyí tí wọ́n fi àdàbí dá má jẹ̀mú ẹ̀. has been used with the exception. Lórúkọ Jésù má jẹ̀mú wọ́n bàjẹ́ dáadáa. Ẹ ṣé Olúwa. Thank you, Lord. Ire ọ̀nà mẹ́ta tó ló máa kàn yíyẹ. The three-way blessing. Ìrànlọ́wọ́ ọ̀nà tó ní ẹ máa rí èrè ńlá pé ẹ̀rẹ́rẹ̀ ẹ̀ tún jẹ èrè yẹn. The threefold way of profit. Ọ̀tọ̀ ní kéèyàn rí, ọ̀tọ̀ ní kó jẹ. There's a difference between you seeing it and having it. Ẹ ṣàbí dáadáa, ilẹ̀kùn yẹn ṣe fún ọ. Ẹ̀yin tẹ́ ẹ yí òkú yẹn ká, ẹ gba àdúrà yìí dáadáa. Those that are around the pillars, please let us pray this prayer point. Olúwa very bí well. ẹrù ẹlẹ́rù kúrò lórí mi. Lord, remove the luggage Ẹ̀yin tẹ́ wàá sálẹ̀ ẹlẹ́rù àdúrà yẹn o. of that person from my life. Bí ẹrù ẹlẹ́rù kúrò ẹ gbàdúrà yẹn. Take away the load of others for Níbi me. o dúró sí yẹn má ti yí o dúró bẹ̀. Just stay there. Ó ní ilẹ̀ sì ran obìnrin náà lọ. The Wá earth help that woman. ilẹ̀ a máa gbèjà èèyàn. The earth Ẹ fight bí ẹrù ẹlẹ́rù kúrò lórí Take mi. away the load of Ó another tó for ní me. àkọjá kì í ṣe tiẹ̀. What you're passing Ẹ through gbé is not for kúrò you. lórí rẹ. Take it away from me.
Ẹ gbọ́ gbogbo ènìyàn. Hear everyone. Ẹ gba àdúrà yìí dáadáa. Pray this prayer. ẹ̀rọ àdúrà ni o. It's a revelation prayer. Ìdè láíláí. Everlasting bondage. Ìdè inú ẹ̀ ló máa kú sí. The bondage dies where you will wàá die. máa sọ pé tí wọ́n fi dè mí láàárín. And have been bound in the middle. wàá máa pariwo jálára rẹ̀. Pray. ó wà ní dúró lọ́tẹ̀ wàá máa yí lọ. Go around the pillar. Ìdè láíláí Bondage. tí wọ́n fi dè mí. Nínú rẹ̀ ni máa kú sí. Jálára mi ayé ọdún ẹ̀dá. Má dúró má dúró má dúró bẹ́ẹ̀. Ó yẹ. Èyí bá iṣẹ́ ìlànà pẹ̀lú working prayer. Ìrìn àjò àdúrà nìyẹn. Gbàdúrà yẹn dáadáa yẹn ló yẹ kó. Jálára mi lára mi. Yàrá mi kẹtẹ yẹ kẹfà. Ìgbà mẹ́ta ni eléyìí o. I'm going to pray it 3 times. Ibi táwọn mẹ́jọ ìyá àti bàbá mi lọ tó fi kàn mí. Where my father and my mother's case has been taken to. Pé ọmọ yẹn náà ẹ má That gbàgbé ọmọ God yẹn to me náà. also. Ibi mẹ́jọ ìyá mi lọ tó fi kàn mí. Out of darkness, my Ibi father. mẹ́jọ bàbá mi lọ tó fi kàn mí. That is me. Iná bọ́ọ̀lù bẹ̀yẹ. Wọ́n yẹ ìgbéraga. Yóò. Rán iná síbẹ̀, rán iná síbẹ̀. Ẹjọ́ ìyá àwọn ọmọ mi bẹ̀ wọ́n tún ní ẹjọ́ tiẹ̀ náà ni. Bí ìyá rẹ̀ ọ̀bálẹ̀ rán iná síbẹ̀, rán iná síbẹ̀. Ibi ọmọjọ́ ìyá mi lọ tó fi kàn mí. Ibi ọmọjọ́ bàbá mi lọ tó fi kàn mí. Ibi ọmọjọ́ àwọn ẹ̀gbọ́n mi lọ tó fi kàn mí. Ibi ọmọjọ́ àbúrò mi lọ tó fi kàn mí. Ibi bọ́ọ̀lù rẹ̀, 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 bọ́ọ̀lù rẹ̀. Rán iná síbẹ̀, rán iná síbẹ̀. Rán iná síbẹ̀ yóò gbúdọ̀ gbà. Níyà rẹ̀ bá gbà yóò gbúdọ̀ gbà. Ní bàbá rẹ̀ bá gbà yóò gbúdọ̀ gbà. Ìgbà kejì rẹ̀ lẹ́yìn ọdún ọ̀dà. Ó yá! Ibi ọmọjọ́ ìyá mi lọ tó fi kàn mí. Ibi ọmọjọ́ bàbá mi lọ tó fi kàn mí. Ibi ọmọjọ́ àwọn ẹ̀gbọ́n mi lọ tó fi kàn mí. Ibi ọmọjọ́ àwọn àbúrò mi lọ tó fi kàn mí. Ibi ọmọjọ́ ọ̀rẹ́ mi lọ tó fi kàn mí. Ibi ọmọjọ́ pásọ̀ mi lọ tó fi kàn mí. Iná pálù bẹ̀. Ibi ọmọjọ́ àwọn ọmọjọ́ mi lọ tó fi kàn mí. Iná pálù bẹ̀. Pálù bẹ̀. Pálù bẹ̀. Pálù bẹ̀. Pálù bẹ̀. Ẹ̀rọ iná sílẹ̀. Ẹ̀sọ́ náà sílẹ̀. Ẹ̀sọ́ náà sílẹ̀. Ẹ̀sọ́ náà sílẹ̀. Ẹ̀sọ́ náà sílẹ̀. Ibi ọmọjọ́ àwọn ọmọ mi lọ tó fi kàn mí. Ẹ̀sọ́ náà sílẹ̀. Ó gbàgbọ́ ìyẹn dáadáa o. Ẹjọ́ ìyá ẹ̀ lọ́mú lọ bẹ̀. Lọ́nà ọmọ gbàgbọ́ ọmọ yẹn náà o. Èyí lẹ́nu ọmọ mú bẹ̀rẹ̀ bá ti ń bá ìyá ìjà. Èyí ló máa fẹ́ ṣàyà gbàgbà, ó máa fẹ́ gbèjà ìyá ẹ̀. Ẹ ní tiẹ̀ náà lọ. Ó yẹ juná sílẹ̀, juná sílẹ̀, juná sílẹ̀. Ibi abẹ́jọ́ ọmọ mi lọ tó fi kàn mí. Iná pọ́ nílẹ̀. Lọ́sẹ̀ ìgbẹ́kẹ̀tẹ̀ ní ọ̀dọ́. Juná sílẹ̀, máa mú kásá kẹta náà kẹta náà. Èrè tí tó fún wa lórí ọ̀fẹ́ yìí yẹn. Bẹ́ẹ̀ yẹn bá gbé àdúrà, wọ́n máa ń bà mí. Iná pọ́ nílẹ̀. Wọ́n yẹ kọ́rí bẹ́ẹ̀. Tó bá ti pé méje. Once it's 7, Màá sọ ìpele tí àwọn ìpele kejì máa gbé ìgbésẹ̀ fún wa mọ́ra. tell you the instruction. Make sure kó rárí sínú ẹ̀.
Make sure you are in Ẹ kú orúkọ Jésù bí àlá. the name of Jesus. Olúwa jáde ilé agbára níbi tí èṣù ń jókòó sí nítorí ìlú. God fights to the house of the devil where he sat. Àwọn akíkanjú ló máa gbàgbọ́ ẹ̀kan ṣoṣo ní máa fún ẹ láàyè o. Mighty men of Jáde God. ilé agbára níbi tí èṣù ń jókòó sí nítorí ìlú. Fight to the powers of the devil where he sat against my life. Wọ́n yẹ ìwádìí. Olúwa jáde ilé agbára níbi tí èṣù ń jókòó sí. Nítorí èmi nítorí ọmọ mi. Nítorí èmi nítorí iṣẹ́ mi. Nítorí èmi nítorí ìpè mi. Nítorí èmi nítorí ìjọ mi. Nítorí èmi nítorí àwọn ọmọ ọjọ́. Jáde ilé agbára ìṣù. Jáde ilé agbára ìṣù. Jáde ilé fẹsẹ̀ jókòó sí. Jáde náà. Jáde náà. Jáde náà.